gbogbo àwọn ọmọ ìyá inú Ìlọrin àti outside Ìlọrin gbogbo bíi tí ọ̀rọ̀ yìí ti dé ipe wàláhì tàlá ìsúnmọ́bìláì làzíláìláìlá wà ọlọ́run mo fi búra yẹn àmú àwọn ọmọ yìí ń tú láàsì ọ̀rọ̀ jọ wá láàrin ara wa ó ti lé over 1 hour tátijọ́ wà tátijọ́ sọ̀rọ̀ wọ́n sì confess gẹ́gẹ́ bọ́n ṣe confess ní gbangba yìí fún wa la fi rí pé ká gbé sí gbangba mo wá fẹ́ rọ gbogbo wa ká dákun bọ́n ṣe tọrọ àforíjì wọn ká foríjì wọn torí tọ́lọ́hún gbogbo àwa ta ti mí ní pé a sùn wọn sí court ńgbà tán ti ní ìtìrọ́ọ̀fù yìí pé n táwọn ṣe ò dáa ẹ̀dá kò má ṣàjẹ́ ká jáwọ́ ń bẹ̀. mò ń fi eléyìí mò ń fi bẹ gbogbo àwa mùsùlùmí àti olólùfẹ́ Ìlọrin tó jẹ́ mùsùlùmí tọ́rọ̀ yìí ń bínú ó bí wàá nú ju ọ̀pọ̀lọpọ̀ lọ ṣùgbọ́n ńgbà tá a ti rí ti ń jẹ́ hakaik tá a ti rí pé àwọn ọmọ yìí ó tàn wá so òun mo fi rọ gbogbo wa kádàkùn ìdá wa ká kìbọ ọkọ̀ padà. ẹ̀kejì ọ̀rọ̀ Dr. kílẹ̀ pé Sharafudeen àbí Gbadebo أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته à ń fi dédé àsìkò yìí a fi ń kíra wa ní kí tí fi ń ní àpọ́nlé jù kíkí àlùbáríkà kíkí tí òsèpò náà ni a máa fi máa wẹ́lkọ́mù ara wa tá a sì bẹ́ lọ́n kọjọ́ kó sí wa lọ́mọ àlìjẹ́nnà so láyìíká ìlú ń kálukú bá ti ń gbọ́ mi láti mọ̀ yí pé ìrun zuhuri ti wọlé láti bí nǹkan bí 12:30 kìíní kan so àwọn tí wọ́n bá ti kí tí wọ́n láǹfààní àti balẹ̀ má dé tọ̀dọ̀ wọn bíbí aago kan kọjá tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn tọ́lọ́run bá ti kádàrá ká di kí tiwa láàyè ibi tí Ọlọ́run bá kádàrá pé ká wà bẹ́ẹ̀ náà bá dé dá wa kó gba gbogbo ẹ̀ pátápátá kó gba níjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam fídíò tí mo ẹ̀ṣẹ̀ ń ṣe yìí ó yẹ kí n ti ṣe láti yawmu sabt àmọ́ nínú fífi Ọlọ́run kò jẹ́ káàyè rẹ̀ kò jẹ́ kó yọ rárá wallahi alazim bàbá tẹ́rí tí mo kọ́kọ́ play fídíò wọn jẹ́ kí n play fídíò wọn ni pé mo ń gbọ́dọ̀ má kí wọn tí n bá kí wọn mo ṣàbòsí lọ́jọ́ tí àwọn kan dìde lóòótọ́ mo pàdé àwa kan nínú àwọn tá a jọ gbé ní Egypt lánàá mo pàdé wọn ní Ìwó tán sọ fún mi pé àwọn májílísù kan ni wọ́n jáde kíní kankan lọ́jọ́ alákọ̀ọ́kọ́ tí mo jáde níjọ́ kejì ẹ̀ tó tí mo sọ pé àwọn ògo Ìlọrin kíní kan lọ alákùnlé àwọn ọmọ yẹn fẹ́ sọ̀rọ̀ níjọ́ yẹn wọn jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àwọn ọmọ yẹn fẹ́ clear pé wọn wá fọ́ọ̀sì wa sọ tá à ń sọ yìí o wọn wá gbé wa o wọn àti ìsọdélẹ̀ tí kanú àwọn tí wọ́n wà ń bẹ ìkan mọ́tẹ́sùbà dání títí ń nàka sí pé a lè gbé ọgán bì a lè ṣe kíní kan so mo fi ní ẹ máa farabalẹ̀ yín lọ́rin ẹ bùkátà kẹ́ ẹ máa farabalẹ̀ abẹ́lẹ́wọ̀n bá dẹ́dà wa kó jọ kò sì wá jẹjẹ tí n bá wá kí bàbá tí mo kọ́kọ́ play fídíò wọn tí n bá kí wọn pẹ̀lú farabalẹ̀ wọn mo jọ wọn nìyẹn abẹ́lẹ́wọ̀n nínú àna rẹ̀ kó jọ kó má jẹ́ kí ìlú ẹnìkan kan bàjẹ́ kó má jẹ́ lọ́rin ó bàjẹ́ kí Ìbàdàn má bàjẹ́ kó Ògbómọ̀ṣọ́ má bàjẹ́ kó Ọ̀yọ́ má bàjẹ́ Ṣakí Sókótó gbogbo àwọn ìlú káàkiri Ìṣẹ́yìn Èkó ọlọ́mọdé kankan bàjẹ́ àwọn ìlú pọ̀ wá ní àmàdákọ̀ ọjọ́ lọ akẹ́rẹ́ àwọn kíkí tó dáhùn Ọlọ́run dákun jẹ́ àmà wọn dáadáa kí n jẹ́ kọ́rọ̀ yóò gùn púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run so tọ́lọ́run bá ní káwọn èèyàn wà lórí ètò pẹ̀lú wa tó bá ti ń tó bí 30 ìṣẹ́jú bí 45 minutes so kẹ́ ẹ ti máa ṣe ìṣára pípé ọjọ́ ti lọ so kọ́lọ́run bá lè kí ọlá kó darí ẹ̀mí wa kó darí ọkàn wa síbi tá a ti pàdé ìyọnu rẹ̀ mo gbọ́ fídíò tó pọ̀
àmọ́ kí n tó wọnú àwọn fídíò tí mo gbọ́ ọjọ́ tí mo ṣe clarification láti lè caution àwọn ọmọ tí ń jẹ́ mùsùlùmí àgbàlagbà wọn ni o kékeré wọn ni tí wọ́n máa ń sáré jáde sọ̀rọ̀ láti lè caution wọn in ló bí ọ̀rọ̀ tèmi kọ́kọ́ fi ṣe clarification pé wá kẹ́ ẹ tó lè máa sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sí ayé ń bí àtàlìkíámà yín mọ́ torí pé n tàn lọ lò lálìkíámà ju n tá lò láyé ń bí lọ ẹ wà àwọn bàbá tí wọ́n ti lọ ẹ wà ọdún tí wọ́n ti lọ ẹ wà tọdún táwọn ànábì ti lọ ẹ wà tọdún táwọn ànábì Nuhu ti lọ àwọn ànábì Ádámù ẹ wà ọdún yẹn tí wọ́n ń lò ní barzakh ń bẹ̀ àánú ò tún lo ohun tó ju bẹ́ẹ̀ lọ torí pọ̀ làkọ́lẹ̀ lálìkíámà ká gbọ́dọ̀ palẹ̀ mọ́ de walitanzur alukurani Ọlọ́run sọ fún alukurani bẹ́ẹ̀ ní suratul Hashir bẹ́ẹ̀ pé mo pè olùgbàgbọ́ òdodo ẹ páyè mi Ọlọ́run o walitanzur nafsun ma qaddamat lighadin wattaqullah inna Allaha khabirun bima ta'malun. ìníjọ́rọ̀ mi ó le púpọ̀ kí ló fà ní pé àwọn àgbàlagbà ti pè kó tó di pé mo wá ṣe fídíò yìí kódà ẹnìkan látúnjọ sọ̀rọ̀ kẹ́yìn kó tó di pé mo wá ṣe wá kó tó di pé mo wá bẹ̀rẹ̀ so wọ́n fi àwọn allegation tó pọ̀ wọ́n fi kàn mí lórí fídíò tí mo ṣe lọ yẹn àmọ́ gbogbo ń tẹ́ fi tàbùkù mi ń bẹ̀ kódà gbogbo ń tẹ́ fi kọlu ìyá tó bí mi ń bẹ̀ mo yá fi yín fọlọ́. so ìdí clarification ọjọ́ alákọ̀ọ́kọ́ ìdí rẹ̀ ó ní pé bí fídíò ṣe ń balẹ̀ gbà táwọn tí ó gègé tó dọ́dọ̀ yín farabalẹ̀ lọ wádìí kí nípìnlẹ̀ fídíò ni mo sọ pé gbogbo yín bẹ́ jáde so tí n bá lo gbogbo Ìlọrin bẹ́ jáde ó yẹ kó ti yé ogbẹ́ tí làákàyè rẹ̀ bá ń ṣiṣẹ́ pé ok ṣé nígbà tí mo dákọ̀ gbogbo Ìlọrin jáde sọ́ba Ìlọrin jáde ni ṣé mọ̀mù Ìlọrin jáde ni ṣé mọ̀mù Fúlàní jáde ni sáwọn àgbààgbà fàtà mọ̀ tí wọ́n yanjú sí wọ́n jáde ni níta míì ni pé ẹ̀yin àyẹ̀dẹ̀ láwọn lọ lé kí ó ṣèbínú ọlọ́dọ̀ àwọn oníbàlágà wọ́n á máa sọ yí pé ní àwọn ọ̀rọ̀ kan bẹ á máa lò ní kúlù tí ó máa tú gbogbo àmọ́ wà àràdà bí ìljúzi àmọ́ júziù ó ti nípìn kan ó ti láwọn ìpín tá à ń bá wí ń bẹ̀ nígbà tẹ́yìn ọba ti sínú ẹni tó jáde èmi ò rò pé ẹkẹ́ ara ọmọ ta yín pé ẹsẹ̀ lè máa bá a wí ní kankan àwọn tó jáde ń lè róńgbà mi so n tó mú clarification aláwọ̀kọ́ wá tí mo fi sọ ọ ni pé láti lè tètè dá mùsùlùmí padà kúrò níbi ìmọ̀ fi allegation kan bàbá tẹ́ fẹ́ fi allegation kan yìí kẹ́ lè mọ ibi tẹ́ bá fẹ́ dojú ọ̀rọ̀ kọ àníyàn tèmi nù o so yìí máa gé kéékèèké nítorí pé àwọn ọ̀rọ̀ yẹn ṣe tó yẹ kí n pẹ́ lé lórí torí àwọn ọ̀rọ̀ ti ṣáájú lọ́dọ̀ àwọn àgbàlagbà inú àwọn tí wọ́n pè mí lórí ọ̀rọ̀ yìí bàbá wa Fadilatul Hajj Fadilatu Sheikh Ahmed Eleyinrin ọmọ Ìlọrin ni wọ́n pè mí wọ́n ṣàlàyé àwọn nǹkan kan fún mi ó sì yé mi mo wà níwò lánàá mo pàdé Professor Kakuri ọlọ́njárí bàbá náà pẹ́ kódà wọ́n tún àwọn àwàká lánàá tí ó gbà wàláhì inú súnnà ìnìfọ̀kànbalẹ̀ ń bẹ àfẹn tí ó bá yé bàbá Professor Kakuri ọlọ́run ní jẹ́ ọkú láíláí o ẹ mọ̀ wà dáadáa so kódà bí mo ṣe lọ kí wọn àwọn gẹ́gẹ́ náà kọ́kọ́ dá mi mọ̀ pé àfa àlùfọ́tà yìí ní gangan wọn láwọn ọ̀rọ̀ tí wọ́n bá mi sọ lánàá ọlọ́run jẹ́ ọmọ wà dáadáa so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ṣérò àwọn eléyìí náà ṣé wọ́n gbọ́ fídíò tí mo ṣe nílé kí wọ́n sọ wọn ò dẹ̀ tara pé ọwọ́ àfẹnú àbùkù kan lọ́rin àti túmọ̀ sí pé a máa gbọ́rọ̀ jura wa lọ a dẹ̀ máa fọpọlọ jọ ọ̀rọ̀ ṣe kí ni ò jura wọn lọ gbogbo ibi tó ń kálukú yín lọ lọ́rí mọ́ gbogbo èèyàn àfáàtẹ padà sọ lórí ọ̀rọ̀ yìí tẹ́jọ́ máa lọ́rin ibi tí gbogbo yín lọ lọ́rí mọ́ náà ni pé ẹ lè fi ìlú mi ẹ lè bá mi fi ìlú wo náà níṣẹ́ ẹ nífẹ̀ẹ́ ìlú yẹn gan wọ́n bí wa sínú ìlú kọ̀ọ̀kan ló ń kálukú fi ń yọ̀ ok adáyébá pẹ́ pé wọ́n bí wa bẹ́ẹ̀ ni ok bó la ti ń sọ fọ́lọ́ pé ibi tó wù wá kí wọ́n bí wa sí rè irọ́ lásán gbogbo àwọn nǹkan yìí gbàtà àfa nǹkan kí láń pè ní maqasidu sharia in tó fi hàn sí gbé wa gangan tó fẹ́ jẹ́ pàtàkì lẹ́mìí wa àkọ́kọ́ tó mú wa tó jálá kọ̀ọ̀kọ́ priority the first priority tó gbọ́dọ̀ jẹ́ lógún hifdud-din òun náà ni ẹ̀sìn Islam gbọ́dọ̀ jẹ́ wá lógún nígbà jẹ́ pé n táwọn lọ gbé pàdé ọba adédànù ìfẹ́ pẹ́jàre inú àwọn tí wọ́n sọ̀rọ̀ láti lọrin tẹ́ pé tí n bá ní kí n máa sọ̀rọ̀ yẹn bọ́rọ̀ yẹn ṣe wá lẹ́mìí mi gangan nǹkan lè bàjẹ́ àmọ́ níyàn torí pé àfáà tí mo kọ́ fídíò wọn àfáà Kamilul Adabi lẹ́yìn náà mo fídíò àfáà Abdulrahman Al-Albosa lẹ́yìn náà mo fídíò àfẹ́rùbú láti Cairo so láwọn tí wọ́n pé wọ́n dìídì táàgì ọkọ̀ mi ni mò ń kà wọ́n ẹjẹ́ fi máa mẹ́ta wọn ni mo tí
mẹ́ta wọn ni mo ti ṣe kíni o mo ti wò díẹ̀ bọ̀ tí àfa Kamil torí pé mo dà níyàn pé màá wo ti wọn tán látòkè délẹ̀ mo wò tán àbá lálùbọ́sà mo wà níwò lánàá fún ìgbéyàwó Professor Khidir tí wọ́n ṣe fọ́mọ wọn ni mo ń wo láìvù yẹn bọ̀ yìí tí ìráyè wò bọ̀ wọn sáré tí wọ́n ń dákọ̀ mi tí wọ́n dẹ̀ ń. sẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó yẹ kákẹ́kọ̀ọ́ tó pọ̀ ń bẹ ni èmi tí mò ń sọ̀rọ̀ kẹ́ ọkọ̀ gbọ́ yé mi sọ ọmọ kí fún Dr. Sharafu walaw harf harafi ẹyọ kan báyìí ìgbà rí lẹ́nu Dr. Sharafu kí wá sí Dr. Sharafu nìkan mò ń sọ categorically gbogbo wọ́n ní má máa sọ̀rọ̀ yìí mọ́ àti rẹ́nìkan tó pè mí pé kí má máa wọ́n ní má máa sọ̀rọ̀ yìí mọ́ gbogbo àfáà súnà tí ń bẹ́ńlẹ̀ Yorùbá pátá gbogbo àfáà súnà kò sẹ́ni tí mo tẹ́tí àwájú rẹ̀ tí mo gbá ara fi kan lẹ́nu rẹ̀ ẹ̀kọ́ dìyàn mọ́lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n tó lọ́wọ́ tan ìmọ́lẹ̀ súnà tí mò ń ṣe yìí tó jẹ́ ti Islam gẹ́gẹ́ torí pé ẹni tí mo sọ níwájú bàbá alágbé ní ìjẹta bàbá aṣọ Fawban wọn wà ń bẹ àwọn àgbààgbà àfa àwọn oníbàdùn onírúbàdùn tó ní ń bẹ ń bẹ orí tébù náà kún mọ́ ń sọ wájú wọn ń bẹ yìí pé ní gbogbo inú ilé kọ̀ọ̀kan lónìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí táwọn tàná ṣàdúrà yìí pé Ọlọ́run bá ní rẹ bídí àṣetánì ńlẹ̀ bá ní gbé súnà ànábì ga gbogbo inú ilé tí súnà ọba tí ìrápálá wọ ọbẹ̀ lónìí àbí tí súnà wọ ọbẹ̀ tí wọ́n takò àdúrà táwọn bàbá yẹn ṣe lánàá nínú ilé tí wọ́n kò gbà ní. lánàá táwọn bàbá yẹn ń ṣàdúrà yẹn nínú ilé tí wọ́n àníyàn bàbá tí ń ṣe tó jẹ́ àfáà nínú ilé tí wọ́n tí wọ́n dẹ̀jọ́ ń fẹnu sọ yìí pé Ọlọ́run bá ní rẹ bídí àṣetánì ńlẹ̀ àníyàn bàbá yẹn ò dáa kò jẹ́ kó ní súnà ó jáde nínú ilé wọn lọ́mọ níyàwó lẹ́bí ní nǹkankan. àwọn ọ̀rọ̀ tẹ́rí tẹ́mi sọ lórí mídíà ẹlòmíì rò pé bóyá torí pé àtàn kámẹ́rà síwájú à ń sọ̀rọ̀ bóyá ní fún yẹn ní gọ́jà àti sọ ẹ wo kọba àlọrin ó wà níjókòó báyìí tíjókòó bá tó pa wá pọ̀ pẹ̀lú ọba àlọrin gbogbo tí mò ń sọ yìí tí mo lè sọ wájú gbogbo yín lọrin wallahi. àbí kílẹ̀ rò pé ẹlòmíì ẹni gọ́ọ̀tì gan àmọ́ mo ti ní ìfẹ́jọ́rọ̀ mi ò le ẹ̀ ń faligéṣẹ̀ kàn mí pé àwọn kan ń bẹ wọn ò fẹ́ràn lọrin rárá ẹ wá sọ pé mi wà nú àwọn tí ò fẹ́ràn lọrin ṣé ẹ mọ̀ mí jù mí lọ ni. ẹ lè mọ̀ mí jù mí lọ náà fídíò tẹ́ lọ wò tẹ́ fi ń jọ́ọ̀jì mi yẹn ọlọ́run kú sí inú kálukú jọ lọ léèké òní al-hukmu ala shay far'un an tasawwurihi kálẹ̀ ẹ bá gbọ́ fídíò Dr. Sharafu yẹn yé láti bẹ̀rẹ̀ dópin tẹ́ ẹ bá gbọ́ yé ni ẹ lè máa bẹ́ jáde bẹ́ẹ̀ sí ń bẹ́ jáde o àmọ́ ẹ̀gbọ́n in ti ń bẹ́nu fídíò yẹn gẹ́gẹ́ ẹ̀gbọ́ yé nǹkan pọ̀ nu fídíò yẹn kódà àwọn kan pè mí náà àbá súnnà lánàá tó yẹ pé mi ni mo ẹ̀ṣẹ̀ ń ṣàlàyé kí ni bẹ́nu fídíò yẹn gẹ́gẹ́ fún wọn ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ ti bẹ́nu fídíò yẹn gan ẹ̀kọ́ sì pọ̀ nu fídíò yẹn wallahi lazim ẹ̀kọ́ pọ̀ Dr. wallahi Dr. Sharafu kí lọ́dọ̀ wọn rí wallahi àmẹ́jẹ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí kí n kọ́kọ́ bọ́ sọ́dọ̀ àfẹ́rùbú tọrọrọ̀ tí wọn ìfẹ́ kó pọ̀ nǹkan kan táwọn ń tẹnu mọ́ pọ́ǹtì mẹ́ta mórí mú ń bẹ̀ so wọ́n ń tẹnu mọ́ yí pé kí n lọ ìkíláàsì ṣe kókó mo appreciate pé advice mi lórí pé kí n máa tún ìkíláàsì mi ṣe kí ló fà tí mo fi appreciate ẹ̀kọ́ tí mo ti kọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni ẹ̀kọ́ tí mo ti kọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé jaddidu imanakum Ànábì ni ẹ máa tún ìmánì yẹn ṣe o qila ya Rasulallah àwọn sàábí wá ní wà Ànábì kayfa nujaddidu imanana bó láti máa tún ìmánì wá sí Ànábì wá ní akthiru min qawli la ilaha illallah ẹ pọ̀ lẹ́ni tí ó máa ṣe gbólóhùn kalimatul ikhlas nítorí pé yìí ń ṣe pẹ̀lú bàndírì tẹ́yìn lùlù sí tẹ́yìn jóun ìní òjò lápaláyé yín wallahi tí ẹ̀ bá ń ṣe gbólóhùn yẹn tí ẹ̀ bá mo ti gbọ́ ti yín o àbá Idris ẹ̀sà mo ti gbọ́ ti yín sọ̀rọ̀ bá mọ́ àmọ́ in tí mò ń sọ yé mi ẹ̀sà ẹja kò mi lẹ́yìn mọ́ kan sọ yún láti lè jẹ́ káwọn tí ń sọ̀rọ̀ ọmọ pé kì í ṣe pé àkàntàn kámẹ́rà ń sọ̀rọ̀ in tí mò ń sọ lórí fídíò ń bí in tí mo lè sọ lójú èèyàn lójú rẹ̀ lórí ẹ̀pẹ̀ wallahi lazim. Akthiru min qawli lẹ́jọ́ ìfẹ́ ka kọ́mẹ́ntì ẹ̀ má deviate mi kò ní mo fẹ́ sọ sórí ìfẹ́ pẹ́ kódà torí ẹ̀ wò bàbá tí wọ́n ṣe mọ́ lọ lé ọkọ lánàá Professor Khidir Abdulbaki bàbá àgbà olùkọ́ àgbà Ìwó ẹ̀tìrì ìwé tí wọ́n fún mi níbi prógrámù yẹn jọ́tà tí wọ́n fún mi pé àwọn fún mi pé mo wá wọ́n fún mi láwọn nǹkan mí náà o so jọ́tà yẹn gẹ́gẹ́ mo dídí sáré wá jọ́ tí mo ṣe ń gbọ́rọ̀ àfà Kamil mọ́ kàn pé
kò sì sínú sí èmi kí n máa kọ nǹkan ní wọ́n fẹ́ sọ̀rọ̀ nǹkan máa sọ pé kí n má bàa máa yà káàkiri kí n sáré jọ́ọ̀tì àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo rí kó ṣe kókó nínú àwọn nǹkan tí àfa Kamilu sọ. Àmọ́ ti tuyà fẹ́ rùbú yìí tó yẹ kí n fẹ́ sọ bẹ́ẹ̀ tó sáré yà sí tiwọn ni pé wọ́n ń tẹnu mọ́ àwọn ọ̀rọ̀ bíi méjì mẹ́ta kan. Alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ ikhlas ẹ ṣeun Ibn Mas'ud tó jẹ́ ń kíyín ni mo kọ́kọ́ ń sọ tí mo ti fi kíyín lórí pé ẹ ti rán mi létí ọ̀rọ̀ ikhlas yẹn ni pé lóòótọ́ yìí màá níyàn tẹ́yìn fi rán mi létí ọ̀rọ̀ ikhlas o, àmọ́ pẹ̀lú ẹgbẹ́ kan fẹ́ tèmi tí mo ní sí gbogbo yín ó jẹ́ máa gbọ́rọ̀ yín sínú ọkàn mi kí n wá mọ́ tu sí nǹkan mi tó lè bí ìjà. Ibn Mas'ud ń sọ̀rọ̀ ànábì fún wa ọwọ́lá ànábì ní inna ahabbal kalami ila Allah in tọ́lọ́wọ́ bá àlékè ọlá nífẹ̀ẹ́ sí jù ọ sì kí ni o ọ sọ ọwọ́ ni wa inna abghadal kalami ila Allah ọ̀rọ̀ tí ò yọ Ọlọ́run bá nínú tọ́lọ́wọ́ etí ẹ̀fẹ́ gbọ́ lẹ́nu ọmọnìyàn ànábì ní an yaqula ar-rajulu lir-rajuli ittaqillah fayaqulu alayka bi nafsik ó ní kọ́mọnìyàn kọ́ máa sọ fọ́mọnìyàn ẹgbẹ́ rẹ̀ pé páyọ̀ Ọlọ́run kọ́mọ tí ẹni tí wọ́n sọ fún àwọn sọ pé wọn náà bẹ̀rẹ̀ látòrí ara rẹ̀ àkọ́mọ gbọ́ yé pé ní tí ẹni kó wọn ó ṣe yẹn bó ṣe wà nínú súnà Ọlọ́run nínú Al-Qur'ani nìyẹn tó bá àlíkẹ́ Ọlọ́run sọ fún wa pé yá ayyuhal ladhina amanu Ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo aminu billahi wa rasuli lẹ́yìn ìgbà tó ti pè á lólùgbàgbọ́ òdodo ó tún wá ní aminu billah ẹ lọ gbọ́ Ọlọ́run gbọ́ wa rasuli àtòjíṣẹ́ rẹ̀ sẹ́ẹ̀sì màpá bùkátà gbogbo ń wà sí bùkátà kọ́ máa tún wà sí gbọ́ torí pé súnà Ọlọ́run nínú Al-Qur'ani tó fi náà nẹ́bí nìyẹn sallallahu alayhi wa sallam. So mo appreciate yín pé ẹran mi létí nítorí kí n máa ṣe gbogbo ìgbà tajdidu an-niyya torí pé tọ́lọ́ máa fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá wọ́n jẹ́ àwọn méjì náà ni al-ikhlasu wal-mutaba'a ẹ̀rọ̀bá al-ikhlas ṣiṣẹ́ náà torí tọ́lọ́ bó bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ torí tọ́lọ́ bó bá fẹ́ kórìíra èèyàn kórìíra èèyàn torí tọ́lọ́ bá fẹ́ báyàn sí bá ṣe torí tọ́lọ́ wal-mutaba'a nítorí fẹ́ gbaládá lórí ẹ̀ bá nàbí ṣe gẹ́lẹ́ ní kò yẹ ṣe ṣe sáà nàbí gbé bàndìrì wa ni ṣe lùlù ni nítorí ẹ̀kẹ́ ẹran ẹ̀ níran ẹ máa ìfẹ́ sọ̀rọ̀ tó le jàre ẹja kò ń bẹ̀ wọn. So afẹ́rùbú ẹ̀ ń tẹnumọ́ pé ẹ̀sọ́ àyà kan ní Al-Qur'an ìpọ́lọ́n sọ fún ànábì pé òun ò ní fìyà jẹ àwọn ará Mẹ́kà o níwọ̀n ìgbà tá ànábì ń bẹ ní àárín wọn ń tẹ̀ wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn ìyọ̀jọ́ra wọn ìyẹn iná ń pè ní al-qiyasu ma al-farik ó ṣẹlẹ̀ sọ́dọ̀ yóò ṣẹlẹ̀ sọ́dọ̀ àfà Kamil náà kọ́dọ̀ ó ṣẹlẹ̀ sọ́dọ̀ àfà Al-Albasa àmọ́ tọ́rọ àfà Al-Albasa ó lọ́nà míì tí wọ́n fẹ́ gbà lọ gbọ́ fídíò wọn kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ ní tí sọ nìsín kí n sì ní bẹ́ẹ̀ nìkankan pẹ̀lú ògo Ọlọ́run torí pé kí n tó ronú pé mo fẹ́ sọ̀rọ̀ igan mo kọ́ sàlùwàlá mo bẹ́ lọ́run pé Ọlọ́run bó ní ṣe ní kọlẹ̀ nìkankan lórí ọ̀rọ̀ yìí mo sì mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run tó hàn mí sọ́nà ní kọlẹ̀ nìkankan insha Allah rahman. So afẹ́rùbú ẹ̀yẹn kan mélèé dání gbogbo ẹni tẹ́ ẹ bá máa bá sọ̀rọ̀ ẹ láyé ẹ yọ tọ́lọ́run síwájú ni o kí lè rí mi lórí ẹ̀ Ọlọ́run ni al-akhillau ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin al-akhilla gbogbo ẹni tí wọ́n ń pè lọ́rẹ̀ ayò sẹ́yìn pé mi àti yín sí sọ̀rẹ̀ ayò ayé sọ̀rẹ̀ ayò eré kí mo gbọ́ ọ́nù fídíò ẹ sọ pé àjọṣe kíní kan rárá ọ̀nà táwọn afá pín ọ̀rẹ́ gangan sí ọ̀nà tó pín lóríṣiríṣi ni àwọn tá a jọ ṣe tá a jọjọ́ rí ayò ń bẹ àwọn tá a tún jọ ṣe tá a jọjọ́ rí ayò yẹn ní gbogbo Cairo látòkè délẹ̀ ìyẹn kan péré náà ni ó náà ni Afa Abdul Basit Al-Khalifa Qadiriyya sí ni a sì mánéjì ara wa irú ọ̀rọ̀ tẹ́yìn sọ tí mò ń gbọ́n ó nìkan lẹ́nu rẹ̀ gbà kọ́ máa sọ lóẹ̀ sí mi pé ládùúgbò àtijọ́ ṣe báyìí jọ ṣe torí mi àti ẹ̀ lájọ́ jẹ́ lájọ́ mú lájọ́ wọ̀ àjọ máa pín aṣọ kan náà wọ̀ tí mi ò wọ̀ tí ẹjọ́ wọ̀ tì tó sì bá àti ga tó ra wa àjọ wọ̀ bàtà ara wa àjọ sùn rí bẹ́ẹ̀dì ara wa so níwọ̀n àbá ó lè sọ 80% nínú ìrìn àjò mi ní Cairo mbẹ alhamdulillah àmọ́ tó ti bá a ṣe wá jọjọ́ rẹ̀ ayò yẹn bẹ́ẹ̀ mi àti ẹ̀ ṣe jọjọ́ rẹ̀ ayò yẹn Khalifatu Abdul Basit bá ìjọ rẹ̀ ayò yẹn Ọlọ́run tún wá ń jẹ́ kémi ọmọ pé al-akhillau gbogbo ọ̀rẹ́ ayò pátáláyé ba'duhum li ba'din aduwwun tó bá dálì kìyàmà al-akhillau yawma idhin tanwinu iwadinu yawma idhin tó bá dálì kìyàmà ba'duhum li ba'din aduwwun àwọn ọ̀rẹ́ ayò míì tún bẹ o níwájú Ọlọ́run lálì kìyàmà wọ́n dọ̀tá ara wọn ọkọ̀yìn síra wọn kí ni jẹ́ pé ọ̀rẹ́ ayò níbi ọ̀rọ̀ ẹ̀sìn illa al-muttaqin àfolùpayọ̀ Ọlọ́run nìkan illa al-muttaqin àfolùpayọ̀ Ọlọ́run nìkan inú mórí bọ́lá ní kìyàmá ókè kí wọ́n á torí pé àjọ àmọ́ra ní Cairo
àjọ máa lọ àjọ máa bọ̀ àjọ máa sọ̀rọ̀ àmọ́ pàdé kò líyà àmọ́ sí nǹkankan kọ́rọ̀ wá délẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ tá a pè yín ṣàkíyèsí pé kẹ́ ẹ ṣera yín jẹ́jẹ́ lórí bàbá yìí ẹgbẹ́ bí wọ́n kán gbogbo nǹkan wọn fi jù yín lọ ní gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ gbogbo nǹkan wọn fi jù yín lọ gbogbo nǹkan ẹgbẹ́ bí wọ́n kán ẹ fọ̀rọ̀ pé bóyá ẹ̀wùlẹ̀ ní trade sunna ẹ fọ̀rọ̀ eléyìí ó lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan tẹ́lẹ̀ ẹ wá ń bẹ afẹ́rùbú áyà yẹn ẹ lọ́ máa ronú ẹ̀ ọlọ́run bá fún yín lẹ́bùn kálámù ẹ̀kọ́ tíra lé lórí al-akhillau yawma idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin hadisi tuntun bá kí ẹ̀ náà sẹ́yìn pé ayé ti wá ọ̀rọ̀ ọlọ́run àti kí ni àtọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nígbà tá anábì nǹkan sab'atun yudhilluhumullah inú ìwáyà Imam Muslim Abu Hurairah ló gbé jáde o nígbà tá a bá kan jáde tó lóhun ọ ní ọ̀rọ̀ àtàbù Hurairah bá sọ àwọn lè má gbà ẹ mọ̀ gbogbo yín mà fọ́ lẹ́rán gbà náà ni Abu Hurairah àgbàfà lẹ́yìn anábì sallallahu alaihi wasallam àmẹ́lẹ̀ nǹkan ìfẹ́ kọ́rọ̀ yóò le ìfẹ́ kò le rárá àwọn allegation tẹ́ fi kàn mí yẹn ó ní agbára gbogbo yín gan sọlẹ́mí sì máa sọ ẹ má wò pé bóyá a kàn wá sórí mídíà wallahi ìwà nǹkan kan wá sórí mídíà wallahi àwọn tí mò ń bá wí ti mà Uncle Lukman àwọn tí mò ń bá wí pẹ̀lú tí mo sọ àwọn ti mà so ẹ̀yẹn ẹ̀kọ́ ẹ̀rọ ajókòó kan ẹ̀lẹ́fọ́ lẹ́rán kẹ́ máa gbọ́n tí mò ń sọ tó bá ti ju làákàyìn lọ ẹ̀ jáde torí ẹ̀ ló jẹ́ pé tẹ́mi bá ń ṣe program mi sọ pé ẹ̀yà bá ń ṣe ààrẹ ẹ̀yà bá ń ṣe kíní kan gbogbo àwọn tẹ́ rí tí wọ́n ń gbé fídíò mi yẹn kò sẹ́nì kankan tá a jọ ní personal chatting ẹ lọ wádìí gbogbo ẹ̀ kò sẹ́nì kankan tá a ní personal chatting pé ẹ̀yin ọ̀ya lọ bá ń gbé fídíò kò sí wàláì kò sí. ìgbà táwọn media movement fi wà ń ta media movement tí wọ́n jáde pọ̀ pẹ̀lú àwọn kíní kan islamic kíní kan tó náà ti ń tẹ̀lé àwọn media káàkiri sí wọn ìgbà tí wọ́n fi jáde àwọn ẹ̀la tún máa ń bá sọ̀rọ̀ tá a bá fẹ́ ṣe rọ́dùn gbà náà lórí ọ̀rọ̀ kan tó lágbára ni mò ń sọ̀rọ̀ as far back as 2016 ni o 15 16 17 gbà yẹn títa gbóná àdéwọlá pé wọ́n háàkì àwọn àkáǹtì mi kọ̀ọ̀kan tá a ti lò lọ́nìí kò sí nítumọ̀ kan sí mi nígbà náà tá a bá ń sọ̀rọ̀ ńgbà náà àwọn media movement yẹn àwọn ni wọ́n máa ń bá wa sọ̀rọ̀ ńgbà náà tí wọ́n ṣe kódà ńgbà dáàrin kan táwọn oníbídíà ara media movement yẹn mú tán tí n bá ṣe program tí mo fẹ́ fi ṣe rọ́dù aburú kan tí wọ́n gbé wá látàwọn ìlú kan gbà náà media movement yóò máa sọ fún mi pé òun gbọ́dọ̀ gbowó kóhun tó post yẹ lẹ́ni tí ń post fídíò mi láì gbowó tẹ́lẹ̀ mo tún torí pé mo fẹ́ kí òdodo fẹsẹ̀ rinlẹ̀ media movement ń gbà náà nígbà tá à ń sọ yìí yóò gba 5,000 gbà mí ọ̀rọ̀ abẹ́rẹ́ 10,000 gan ló gbà last tẹ́lẹ̀ àwọn gbà inú wọn náà tó pé media méjì kan bẹ́ẹ̀ ń gbà náà tó yẹ pé wọ́n èsì gbowó lọ́wọ́ mi ń pilẹ̀ àmọ́ torí pé wọ́n rí i pé ní súnà lèmi ń defend wallahi wọ́n sì request fowó ń sì tún san fún wa àbẹ́ rò pàánà láwọn àṣẹ̀ṣẹ̀ lórí media ẹ bá jẹ ìyà káàkiri afẹ́rùbú áyà yìí ni ẹ lọ wò ẹ mú yòó dání ẹ máa yẹ̀wò dáadáa so ẹlẹ́ẹ̀kejì kẹ́ ẹ sì gbọ́ yé pé Islam ní àkọ́kọ́ nǹkan o tó bá dálì kíámà wọn ò ní bí léèrè tẹ́ dìfẹ́ǹdì lọ́rin àbẹ́ dìfẹ́ǹdì lọ́rin o wallahi wọn ò ní bí Islam gẹ́gẹ́ wọn béèrè rẹ̀ torí pé awwalu ma yuhasabu yawmal qiyamati as-salati ni kì í ṣe Ìlọrin kì í sì ṣe Ìbàdàn ìran ni wa awwalu ma yuqda bayna al-abdi wal-abdi yawmal qiyamati fi ad-dima ibẹ̀ ló ti jọ kàn wá àwọn kan tí wọ́n kọ́ yẹ̀wò láàrin àwa síra wa ẹrú Ọlọ́run sẹ́rú Ọlọ́run ìwọ̀ tó jọ wà lọ́rùn ara wa nínú hadith mo ń bá lọ ànábì wa ń kà á lọ pé àwọn ọ̀ràn èèyàn méje tí wọ́n wà lábẹ́ ẹgbò òjì ṣèbí ń tọ́ sọ bẹ́ẹ̀ ni pé warajulani ń kà á bọ̀ ó ní warajulani àtọmọnìyàn méjì kan tahaba fillah tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn níbi tọ́lọ́ wọn ti pàdé náà fi nífẹ̀ẹ́ ara wọn istama'a alayhi tí wọ́n bá kójọ orí tọ́lọ́ wọn ó kójọ yé lórí waftaraqa alayhi tí wọ́n bá sì túká náà orí ibẹ̀ náà afẹ́rù bẹ́ẹ̀ jẹ́ ń kó ń bí ọ̀rọ̀ tí yín ọ̀pọ̀ gbogbo tèmi àti ìjọ fi ṣe ń káírò ó ní ọdún kìí ṣe àjọ wọbẹ̀ lọ́dún kan náà dé pàjọ jáde lọ́dún kan náà so a kàn gbà ìgbà fún ìpẹ́ wá láti lọrin gangan ní tá a gbà fún lára yín gbà náà ìgbà fún ìpẹ́ wá láti lọrin la fi gbà fún yín ẹ tún wá láti ilé ike Darul Kitabi wa Sunnah ẹ bá wà lórí fíìdì ń káírò ńgbà náà ni a wà lórí fíìdì tá ọ̀tì lọ́wọ́ ńgbà náà gbogbo yín dé tẹ́ ẹ sọ pé àjọ ṣe kinní gangan àmọ́ ìfẹ́ sọ̀rọ̀ tó le ẹkún mẹ́rin jàre Aba Kamilul Adabi ìní sọ̀rọ̀ tí ó bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ nù fídíò èmi ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé nù fídíò yẹn láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀kọ́ ń sọ̀rọ̀ bilwood wal ihtiram dé parí náà ihtiram bẹ́ẹ̀ wallahi mo dẹ̀ kọ́mẹ́ǹdì pé ẹ tiẹ̀ lè múra yín dú àmọ́ gbà tó dáàrin kan kọ́mẹ́ǹtì fíríkì yín ibẹ̀ ni mo ti mọ̀ yìí pé
iṣẹ́ yìí tẹ́ ń ṣe lórí mídíà yìí wọn ọ̀ràn yín ẹ̀ràn yín ẹ̀ràn yín ni so in tó bá ṣe pé nínú ẹ̀jẹ̀ lọ wà ẹ mọ̀ àtẹni tó kàn pretend tí kàn ṣe in tí wọn ọ̀ràn. èmi àti yín sọ̀rọ̀ asọ̀rọ̀ ọlọ́rọ̀ gan ni wa èrè omi àti yín la lè sọ pé àjọjọ́ lọ́rọ̀ lájọ ọmọ ti wà Nàìjíríà ní ìsìn àfẹ́ ìrùbí tí wọ́n sọ pé mi àti àwọn jọ ṣe kíní kan jí ò lájọ sọ̀rọ̀. mo tún bẹ̀rẹ̀ sọ pé ńgbà tí mo wà ń Dubai ní ìkejì wọn àrídọ̀ tí wọ́n jọ jẹ́ 5 and 6 èmi àtàwọn àfa àrídọ̀ látún máa ń sọ̀rọ̀. àmọ́ mo appreciate ìfẹ́ Ọlọ́run bá san ilé san dáadáa. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà ní ìsìn kò sí kankan nù yín tí máa pàdé bẹ́ẹ̀ kí mi ń kí kódà tó fi máa fà Jakmel. bẹ́ẹ̀ wo gbogbo wallahi ní kan àfa kẹ̀kẹ́ nínú yọ́tìmí àti àfa Sheikh Adam Rufai tánjọ́ mọ àfa ìdásàlá tí wọ́n sàlẹ̀ gbogbo ẹ̀ fún wọn tá à ń sọ̀rọ̀ lórí fóòmù ní rárá o bẹ́ẹ̀ sí rí tá a mọ́ sọ̀rọ̀ lórí mídíà ọ̀hún ìnílẹ̀mí o tá a bá ti parí ọ̀rọ̀ tá à ń sọ gbogbo tá à ń sọ yẹn ká sọ nítorí ìtọ́lọ́n àti Ànábì sallallahu alaihi wasallam tá a bá parí físíkà gbogbo tó yẹ kí n ṣe tó jẹ́ tọ́ fún kálukú. ẹ jẹ́ padà sínú àyà kan bẹ́ẹ̀ náà al-Qur'an Ọlọ́run ní wa mimman khalaqna àbá Kamil mo ti débi ọ̀rọ̀ tí yín o yóò sì wù mí kẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ yìí dáadáa gbogbo nǹkan yìí ń defend yẹn kò wá defendable kódà mo dẹ̀ wà very disappointed nínú gbogbo tẹ́ ń sọnù fídíò yẹn proof pé ẹ ti ẹ̀jọ́ ń súnnà proof ẹ̀ rárá wallahi proof ẹ̀ very very disappointed àmọ́ láìfù yín ẹ̀yin lẹ ní ó ṣe wù yín lẹ́sẹ̀ lè lò àlìkíámà yín ẹ̀yin lẹ ní bó ṣe wù yín lẹ́sẹ̀ lè lò bí tèmi náà ṣe kàn yín èmi nìkan ní dáwà nù sàárè èmi ẹ̀ ní bá mi sí ń bẹ̀ bó bá ṣe wù yín lẹ́sẹ̀ lè ṣe Islam yín bó ṣe wù mí bó ṣe ń ṣe tèmi yìí tó bá ṣe pé ní mo wá ń ta àwọn èèyàn pẹ̀lú tí mò ń sọ yìí nítorí pé hàn ní ọ̀rọ̀ yín àwọn ọ̀rọ̀ yín kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tẹ́ ń sọ bí gbà pé ẹ̀rá níyàn mi tó bá ṣe pé ní mò ń ta àwọn èèyàn pẹ̀lú tí mò ń sọ yìí ní ìròpó yẹ káyé tèmi náà máa yí padà ń bí ẹ̀sìn tó báyìí torí pé n tẹ́ ń pè ní wàásí in tí ń wá minal qalbi ilal qalbi ni tó yẹ pé wàásí tọlọ́run tó jẹ́ tọ́lọ́run sọ tá Ànábì sọ in tí ó máa wá láti inú ọkàn tí ń sọ̀rọ̀ tí ó sì máa lọ dó sínú ọkàn ẹni tí ń gbọ́ ìní wàásí tàná fi ń lapa lára àwọn èèyàn tí tòní nínú tí òjò lapa mọ́ wàásí ń jáde látòrí ahọ́n kò sáré kò ráyè wọlé sínú ọkàn àwọn mùsùlùmí inú òjò kò ní ta'thir fi qulubi al-muslimin ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí kò ní athar nínú ọkàn àwọn èèyàn Ọlọ́run ní wa mimman khalaqna inú àwọn tá a dá ummatun àwọn àjọ kan yahduna bil haqq tó pé táwọn dúró lé lórí ni pé wọ́n máa ṣe mọ̀nà pẹ̀lú òdodo wa bihi ya'dilun orí òdodo náà wọ́n ìṣe máa ṣe kíni o ìní wọ́n máa ṣe déédéé wọn lé lórí ní tó jẹ́ fẹ́ sọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ yín àyà náà Suratul A'raf àyà 131 ọ̀rọ̀ pọ̀ tí mo ti kọ lórí àyà yìí gangan o àmọ́ àsìkò lè má gbà mí afa Kamilul Adabi akramakumullah Ọlọ́run bá ṣe ń jẹ́jẹ́ ó sì bá wà pẹ̀lú yín kọ́rọ̀ yín kà máa jẹ́ kẹ́ ẹ lè bá a tún lọ sí check and balance àníyàn yín check and balance àníyàn yín ló fẹ́ mú mi fẹ́ sọ̀rọ̀ yìí gan mo ti látijọ́ tí la ilaha illallah Allahumma salli ala Muhammad wa sallim látọjọ́ tí ẹ ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tí mo ti rí ẹ ti táìtù orúkọ mi ìní mo dẹ̀ ti ń dàníyàn láì tí ì gbọ́ mo ti dàníyàn pé Ọlọ́run ò fún mi ní kápẹ́ mi ara mi kí n má lè fèsì lé ń tàfà Kamilu sọ débi pé màá wá lọ yìí tí ìgbọ́ fídíò yẹn gan tí mo ti ń bẹ lọ́n kalẹ̀ wallahi kódà yìí tí ìgbọ́ fídíò yẹn tí mo ti ń sọ fáwọn bá sì tẹ́mi àti wọ́n ti jọ sọ lórí ẹ̀ pé gbogbo tàfà yóò bá àrí wọn sọ bó ṣe olùwulẹ̀ kọ́ lágbára tó ìníta ní ṣe méjì ẹnì kankan èmi ẹ̀ sì sọ kọ́kọ́ ẹnì kankan gbogbo bá a ti jọ sí ń Cairo gan kò sẹ́ni tí mo mọ kọ̀kọ́ rẹ̀ hatta Abdulbasiti alladhi kana ma'i qalban wa qaliban indama kuntu fi Misr wallahi bó ṣe bá ṣe súnmọ́ mi tó ìmọ̀ kọ̀kọ̀ àfà rárá ìta bá jọ ń fi ń bára wá sí náà lájọ máa fi ṣe lọ mẹ́bá ló kún okún náà ni mẹ́bá ló fọ́ ọfà náà ni wallahi uqsimu billahi al-azim in wá kọ́kọ́ èèyàn kankan kí sọ̀fà Kamilul Adabi ẹ̀tọ́ àníyàn yín ṣe o táyé pé lóòótọ́ wọn àfọ́ọ̀sì èèyàn ṣe súnná o àbítẹ́yìn náà bá parọ́ níbi tá a sì ti kẹ́kọ̀ọ́ ń Cairo níwọ̀n bọ́ ọdún tèmi ló ń bẹ̀ níbi tá a ti kẹ́kọ̀ọ́ ń Cairo àwọn tí wọ́n mọ̀ pẹ̀lú gbogbo wọn bá ọdún tẹ́yàn ní kí o ló ń bẹ̀ wallahi àwọn afá tó kọ́ wa wọ́n kọ́ wa pẹ̀lú àmánà integrity kódà wọn a tún máa kọ́ wa dáàrin kan wọ́n máa sọ fún ayé pé ní mas'ala yìí ó lójú kan ń bì ó tún lójú kan ń bì
àmọ́ ntẹ́ bá mọ̀ pẹ́ lò tẹ́ fi bọ́lọ̀ ń dáadáa ni kẹ́ ẹ mú ìní máa ń fà wá lọ́kàn balẹ̀ ó wà nù tó jẹ́ kí súnà ọmọ ìwù mi ṣe gan pé tọ́rọ̀ bá wà ńlẹ̀ ó lọ́nà tẹ́ ẹ lè fi gbà fi ẹ̀rí pọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ aburú ni ó sì lọ́nà tẹ́ ẹ lè gbà fi ẹ̀rí pọ́n tó jẹ́ pé ọmọ tí ó mọ̀ ọ̀rọ̀ rí. àwọn afọwọ́ àzọ́ máa pé wàlíkọ́ olùrọ̀ ọ̀jẹ́ afọ́ bá kọ́ wa máa sọ fún wa pé walladhi adinu Allaha bihi ntẹ́mi náà fi ń sin lọ́hùn eléyìí ni àmọ́ ẹ̀ láǹfààní àtijọ́ ǹjẹ́ ń pè ní mẹ́niyẹn la ilaha illallah àmọ́ ọlọ́run sá fún alágbèyẹ ọ̀rọ̀ rẹ̀ so àfà Kamil mo kàn ń sọ̀rọ̀ yìí láti fi pè yín sákìyèsí pé ẹ tún àníyàn yín sí àwọn ọ̀rọ̀ míì gan bẹ ẹ ń pé níjọ́ tí mo wà lórí láìfù báyìí náà ẹ sì wọlé ìjọ yẹn mo wá ń ṣàdúrà fún bàbá wa àbò tó lọ́wọ́ mo ń ṣàdúrà fún mania ẹ wo mo á mú ọ̀rọ̀ yẹn wá gbígbà kí mo kàn fi ṣe rẹ́fẹ́rẹ́nsì pé ẹ wo bí irú àfà àbò tó ṣe wà bá àfà àbò tó ṣe wà yẹn pẹ̀lú yí pé ní wọ́n èso ní súnnà mo ti gbé bára yẹn wá náà nù àmọ́ tó ń ti bẹ́ẹ̀ gbogbo tó sọ̀pọ́ọ̀tì alukuran àti súnnà ni wọ́n ń ṣe kí ni wọ́n máa ń sọ wọ́n dẹ̀ jáde láyé kò wá sẹ́nì kankan tó tẹnu àbùkù bá wọn kálukú ń ṣàdúrà fún wọn tó fi máa wà fà súnnà mo ti sọ̀rọ̀ nù ìyìn tí sọ̀rọ̀ yẹn tán tẹ́ ti lọ táàgì mi nínú fídíò mi lórí pé bẹ́ẹ̀ fún mi lésì lórí pé mo láàfà àbò tó èso ní súnnà wà láàfà àbò tó ni ògbèdá wá sọ̀rọ̀ pé yẹn jẹ́ ahlu sunnati wal jama'a lórí súnnà kọ́lá àwọn kọ́ ẹnìkan bèèrè pé bí sáà Kamilu ń fọ́ọ̀sì yẹn rárá ìntàn sọ nìyẹn àwọn èèyàn kan ń bẹ ojú kan báyìí náà fi ń ríran Yorùbá tí mo sọ ní ìsìn Yorùbá tó clear tí ó yẹ gbogbo ẹni tí ń gbọ́ ni mo sọ o ìyìn sọ Yorùbá àbànàfà mo ní òǹkàlùkù jọ mọ̀ yìí pé ẹnìkan kan ò fọ́ọ̀sì ẹnìkan kan ṣe súnnà tẹ́mi ń ṣe táwọn náà ń ṣe òun sẹ́nìkan kan fọ́ọ̀sì wá ṣe ni ṣèbóǹkàlùkù mọ ọ̀nà tó gbà dé díẹ̀ ní tí mo sọ débẹ̀ ni pé a lọ gba fọ́ọ̀mù ń bì kankan fún súnnà a lọ pàdé ń bì ìjọ kankan fún súnnà òǹkàlùkù sáré pé Ọlọ́run kan tán náà súnnà yẹn sínú ẹ̀mí rẹ̀ ní ṣe bá jọ gbé káìrò ní ẹ wo kẹ́ni yóò lọ wábì kan lọ forí ti ọrùn ìyàwó rẹ̀ o tí wọ́n bá mọ tí wọ́n fẹ́ ṣe mọ́ ti hàn nínú àwọn nǹkan tí mo kọ jáde ó yẹ kí n máa play fídíò wọn báwọn náà ṣe ń play fídíò mi lórí program wọn ni àmọ́ yóò gbà wá lásìkò pọ̀ torí pé tí n bá ń gbọ́ fídíò yẹn tí wọ́n ń play rẹ̀ àmọ́sà yóò fẹ́ gbé mi bí ìjọmọ ènìyàn àdéhùn tí mo dẹ̀ ti ṣe láàrin mi àtọ́lọ́run pé kó jọ kó kún mi lọ́wọ́ ìní lè rí ṣe dáadáa mọ́ nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n fi àlẹ́jì mi wọ́n láwọn mọ̀ nínú àwọn ọmọ àwọn àgbààgbà nìbàdàn tó ṣe pé wọ́n kanlẹ̀ éètì Ìlọrin ni tó ṣe pé tí wọ́n bá pàdé àwọn ará Ìlọrin ní prógráàmù wọ́n máa ń fi hàn mẹ́ńṣàn àwọn àgbààgbà wo àwọn ọmọ àgbààgbà wo nìbàdàn ìní wọ́n éètì Ìlọrin to that length tẹ́ ẹ̀ bá ti lè rí wọn jáde àfà Kamil Al-Adabi òpùrọ́ ni. mo wà ní prógráàmù oúnjẹ ta èmi ni mo anchor prógráàmù ní prógráàmù ńlá tó kẹnu Sheikh Thawban Adam Abdullahi lórí Ìlọrin kọ́ ni wọ́n sì wọnú ojú agbo tèmi ò tiẹ̀ jí gbọ́ prógráàmù yín wọ́n sì tẹ̀lé ọkọ ìyàwó wá ni àpọ́nlé tí mo fún wọn ń jọ náà ṣé tírẹ́dì Ìlọrin bẹ̀rẹ̀ mi tó ti pé wọ́n kàn wá tán tẹ̀lé àwọn Professor Khidir wá mo tún sọ fún wọn pé mo fẹ́ kí wọ́n gbowó kònà fún bàbá iṣẹ́ wọ́n dẹ̀ gbọ́dọ̀ sọ wàlà kẹlìmà kódà kó mọ́ ju kẹlìmà kan lọ kó jádùú àwọn kan ṣe fọkọ ìyàwó pé ìwọlé babalágége mo ṣe ń sọnù fídíò yẹn náà nù pé babalágége ìwọlé wọn rèé ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ tó dùn lójú àwọn jẹ́ ń gbọ́ yín bẹ̀ wọn àmọ́ tínú mi fi dùn ní pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yín làwọn yẹn náà ń comment àmọ́ torí pé ẹ fẹ́ gbọ́ comment kódà Fadilatu Sheikh Asif Basunu wọ́n comment ń bẹ̀ tí wọ́n fi ń sọ bí gbà pé irú kí la ń sọ yín tẹ́ ẹ tún jọ mọ́ra yín kankan ẹ wo bí comment wọn so ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù ẹ dáadáa parọ́ mo kàn fẹ́ kílẹ̀ àwọn arọ́ tẹ́ ẹ pa nínú fídíò yẹn pa irọ́ àwọn arọ́ tó ní agbára ó dẹ̀ tún pa irọ́ mọ́ Islam ń bẹ sọ̀bá Kamil ẹ fura sí àníyàn yín o ẹ tún ṣe gan èmi ò ní sọ jù bá ń lọ ẹlẹ́ẹ̀kejì ẹ sọ̀rọ̀ nígbà tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ ẹ dákọ̀ àfà Jakmal ẹlẹ́mi ń bú lọrin ẹni kódà mo ń bú àfà Jakmal ẹni ṣe kò sírú àfà Jakmal nìbàdàn ni àfà Kamilu ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo ti sọ pé ní sọ tí ọ̀dà èmi wá ń sọ fún yín categorically báyìí
ní pẹ̀lú bá àfà Jákmálù ṣe dúró tì yín lọ́rùn pẹ̀lú ìsọkúsọ kò sírù rẹ̀ ń bàdàn bì tẹ́ bá rírú ẹ̀ tẹ́ bá mú jáde wá ẹ ṣàbòsí Islam kò sírù àfà Jákmálù ní Ìbàdàn tí wá ń bì gbogbo Ìbàdàn bá ṣe tóbi tó kò sírù àfà Jákmálù pẹ̀lú ìsọkúsọ yẹn wàláì kò sírù wọn bàdàn bì ẹ mú wá àwọn onítọ̀rí kan ń bẹ ń bàdàn o àwọn Sufi ń bẹ ń bẹ Tìjàní à ń bẹ Kọ̀dìrí à ń bẹ so wọn mẹ́sẹ̀ ọ̀rá ń ṣe ogun àwọn nǹkan wọn lókì mẹ́sẹ̀ ọ̀rá ń ta àwọn àgínámù tí ń tẹ̀lé wọn eléyìí ṣe pírọ́blẹ̀mù tèmi àmọ́ pé nìkan wà lágbàáyé tí wọ́n ń bàdàn ń bì tó wá dàbí irú àfà Jákmálù tí wọ́n dúró tì yín lọ́rùn níbi ìsọkúsọ àfà Jákmálù ń sọ níta gbangba páwọn kan mùdírù dádìrì kìtàbì níkò àfẹ́rùbù ẹ̀yin sì ń sọ̀rọ̀ à ń torí ọjà ajá ó ní wò ṣe kíní kan lẹ́yìnkùlé òun odidi mùdírù lè kéwú àfà Jákmálù ní àwọn kan kò nítorí kíni wọ́n sọ̀rọ̀ against wọn lórí mas'ala kàfàrà nínú àwẹ̀ ọdún tó ti pẹ́ wọn níbàdàn tiwa o ọmọ Ìbàdàn tó bá wà níbi tó bá lè já mi tí ó bá já mi tó parọ́ mo fà lọ́lọ́ lọ kó jáde ń bì pé ẹnìkan ń bẹ níbàdàn ń bì tó yẹ pé bá àfà Jákmálù ṣe rí un pẹ̀lú ìsọkúsọ ojoojúmọ́ yẹn lòun náà ṣe rí níbàdàn ń bì tẹ́ni tí ó bá tú mi láti lórí ọ̀rọ̀ yìí mo fà lọ́lọ́ lọ. àfà Kámílù dẹ́n sọ pé irú àfà Jákmálù mẹ́ńbàdàn ẹ mú wá ẹ mẹ́nìkan jáde wá tó jọmọ Ìbàdàn tí ń sọrú ìsọkúsọ tí Jákmálù sọ lójoojúmọ́ ètò tí ẹ̀ sọ fúrísẹ́ǹtì sọ pé into àdìsí ànábì pé ànábì sọ pé tó wá dé ìgbẹ̀yìn ìgbà ayé o àwọn àjẹ́ ní ọmọ pa àwọn èèyàn ìbò ànábì ti sọ ẹ̀sìn lẹ lọ lé kéw Jákmálù sí ìtútùkùtù lẹ́gbẹ̀yìn lọrin bẹ̀yẹn àwa wá ń jáde láti Ìbàdàn àwọn fèsì padà ẹ̀ mọ̀ pàwọn gangan là ń fọ̀ lu yín mọ́ pé káráyé lè bá mú ẹnu ẹ̀gàn kúrò lára lọrin ìpèsè ẹ̀sìn lajú lẹ́yìn àgbààgbà lọrin tírú Jákmálù fi ń sọrú ìsọkúsọ yìí lójoojúmọ́ ọ̀dọ̀jú ẹ̀sìn rú túkùránì tùkùtù gbàdísì lójú jẹ́ ṣé gbogbo nǹkan ẹ̀yin àfà Kámílù bá a ṣe nífẹ̀ẹ́ yín tó àfà Kámílù kò yẹ kẹ́ ẹ tiẹ̀ wá sọ́dún tẹ́ ẹ sọ́hun tẹ́mi ò bá ní nífẹ̀ẹ́ yín iye ìmọ̀gbà tí wọ́n yìnbá tí yín wá bàdàn mo kàn gbọ́ pé ẹ̀kan wá ń bàdàn lásán ni gbogbo àwọn ọmọ tí wọ́n wà lé ike mo sọ fún ẹlẹ́ẹ̀kan náà pé ike ò ti parí ńjọ́ náà nu mo fẹ́ lọ pàdé àfà Kámílù mo wá pàdé yín mo ṣàpọ́nlé yín sẹ́nìkan ló kọ́ mi kí n wá ṣàpọ́nlé yín mo kí ó wájú yín ni gbogbo sílísílà mọ̀ mi látòkè délẹ̀ kò sí lọrin kankan bẹ́ẹ̀ gbogbo sílísílà mọ̀ mi tí mò ń gbé káàkiri bó ṣe mọ kékeré hùn kò sí ìmọ̀ lọrin harafi ẹyọ kan walau alfan wàláì kò sínú ẹ̀ tàbá kan sàpọ́nlé àgán sàpọ́nlé ní ìlú ò ní túmọ̀ kankan àyìnfẹ́ ọ̀tí ń bí kíní yìí astaghfirullah alazim Allahumma salli ala Muhammad wa sallim kí n kọ́kọ́ kílè lẹ́yìn kò sírú àfà Jákmálù pẹ̀lú ìsọkúsọ wọn yẹn o ẹni tó yẹ pé ń gbé sàárà ìdàdí káàkiri tó dẹ̀ ń fọwọ́ lálẹ́ fún yín bẹ̀yẹ gbígbà kóun lẹ́yìn mufti ẹni tó yẹ kẹ́ ti dájọ́ òkòkò ẹ̀kẹ́ ti dálákẹ́ ti pẹ́. tí bá ṣe pélé Yorùbá tó gba tó gbẹran tó gbolè tó gba nǹkan kan sọ yẹ kírù tí wáyé tí máa sọ̀rọ̀ ni sọ yẹ kírù tèmi yóò ti máa sọ̀rọ̀ ni àtọ́dún mo ti ń sọ̀yún jáde pé káláwọn èèyàn dúró tán ní kílọ̀ kan rú tiwa àmọ́ kàkí àwọn máa gba kí ó káàkiri ọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n bá dúró déédéé ṣe kí làmọ́ nù kí àmọ́ kẹ́kẹ́ fa èmi Abdul Fattah mi mọ̀ kẹ́kẹ́ nù kí wallahi. ṣe wá ń sọ̀rọ̀ ẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ wá tiẹ̀ wá rápèjúwe kankan mú wá nítorí àmọ́ sàlù yín ẹ̀dẹ̀gbà gbogbo tẹ̀ ké ẹ̀ wá ń sọ̀rọ̀ Jákmálù pé irú Jákmálù mẹ́ńbàdàn níbo ìfẹ́ pẹ́ lórí eléyìí ẹjẹ́ tó fún yín nínú àwọn nǹkan tẹ́ ẹ sọ inú àwọn ọ̀rọ̀ tẹ́mi sọ sẹ́yìn pé mi ò dákọ̀ àdàbíyà ń dákọ̀ tó jẹ́ má dàbíyà o nígbà tẹ́yìn ń sọ̀rọ̀ àmọ́ sàpẹ́ fẹ́ràn lú yẹn gbé sórí ẹ̀sìn wọnú máàdùn lọ díẹ̀ ẹ̀ ń sọ pé ẹ̀ ń ṣe bí àfà kan máàdùn wọn ló ti ń sọ̀rọ̀ ń ta yí pé lónìí ṣùgbọ́n náà gbọ́ngbà náà ni agbọ́ ọjọ́ tá àfà yẹn ti sọ yí pé kódà wàláì òun máa fọtí lọ́sẹ̀ kódà òun tún lò lálẹ́ ọ̀rọ̀ yẹn jáde lórí rédíò tó ń ti báwọn àfà wèé ṣe gbọ́ rédíò lọ títí hun táwọn yẹn gé tí wọ́n gbọ́ ọjọ́ kejì ní Fadilatu Dr. Ahmed Ọláìwọlá tí ọmọ bàbá àgbà ní máàdù ti jáde tí wọ́n dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí pé rárá o eléyùn àwọn onírú eléyùn ọmọ tí sì ń sọ̀rọ̀ yìí kọ̀ọ̀ka sánà kan yanjú nínú máàdù tó fi sájáde kú òun ọgbà wọ́n sọ ńgbà náà sálágbòsí lẹ́fẹ́ yà ní àbẹ́tí ẹ̀gbọ́n gbà náà irú ilé kéwòn náà ti ń serú eléyùn láìjọ Jákmálù sọ̀rọ̀ kú sọ ẹ̀mẹ́ni tó jáde wá nú àwọn ọmọ bíbí inú Sheikh Adamu tí wọ́n sọ pé àwọn ọ̀ràn Jákmálù ń sẹ́ tí ń ṣe ṣèbí ń dìfẹ́nu àbálágége ni ẹ má mà tọ́ bọ̀ alẹ́nu àfà Jákmálù wọn sọ fún àwọn àfà Kámílù sọ fún àwọn fẹ́mi ní last warning lórí kíni gbogbo yín ẹ̀ tó bẹ́ẹ̀ mo fọlọ́ ń búra tí n bá sọ yí pé tí n bá sọ pé Ìlọrin rọ́ jáde lórí ọ̀rọ̀ tí dókítà sọ̀hún kéde pé gbogbo Ìlọrin mo sọ pé rọ́ jáde
àwọn yẹn sì láwọn ìtẹ̀sí sọ pé mọ̀ jù lọ́pọ̀lọpọ̀ ilé ike oyin ṣebí alqawaidi ni tí bàlágà sì jẹ́ kan bẹ̀ sẹ́mi wàá mọ iye àwọn tó rọ́ jáde ni mo mọ iye àwọn tó rọ́ jáde náà bọ́yìn lè máa dáàkọ́ mọ́ kí ló dé tí gbogbo yín wá rọ́ jáde báyìí yìí ń dáàkọ́ pé gbogbo Ìlọrin rọ́ jáde gbogbo àwọn tí ń rọ́ jáde kódà ẹni tí ń rò pé ó yẹ kó jáde ẹni tí ń rò pé ó yẹ kó jáde ó wà nù ẹni tó jáde àfáà tí ó pé mo respect wọn pọ̀ láfáà àdúrà gbà àdàbíyà níwọ̀n nítorí ẹ̀ dídì kọjú sí wọn nú fídíò mi pé sọ wáyé kí àdàbíyà ó jáde lórí ọ̀rọ̀ yìí kíní kankankan ọ̀rọ̀ tí àfáà àdúrà gbà sì sọ nínú fídíò yẹn ọ̀rọ̀ yẹn ò dáa rárá láti bí débẹ̀ wọn pẹ̀lú kò tí ń wà tọ́jú orí ń pẹ̀lú àwọn àti dókítọ̀ ọ̀rọ̀ tí ń sọ bí ọ̀dà nígbà tí wọ́n fẹ́ máa mú àpèjú wa ní kí orí odidi àgbàlagbà báwọn kọ́ máa sọ pé káwọn ọkùnrin ọmọ mú ọmú ìyàwó wọn wà fi búdí ahadikum sọ́dakọ̀ ẹ̀yin ọ̀ká hadith eléyìn òkè ńgbà wọn ti wá sọ pé káwọn máa mú ọmú ìyàwó yín yẹn wọ́n ti sọ nǹkan tó le òkè má wulẹ̀ mú máa fún ìdànù gbà náà ṣé ọmú oníṣìná ẹ lọ ka hadith yẹn nígbà táwọn sọ bá ń béèrè pé ṣé níbi ká tún máa báyàwó ẹrẹ ní ṣeré papọ̀ ṣé àtúmọ̀ ìgbàládá ni ànábì ni ṣé tẹ́ bá ń lo ìgbádùn tó yẹ kẹ́ ẹ máa gbá pẹ̀lú ìyàwó ilé yín tẹ́ so igi rẹ̀ yẹn tẹ́ bá ń lò síbi ṣìnà ṣe ní jìyà ni ẹwà ànábì sallallahu alaihi wasallam àti ẹ̀rọ pé àwọn yẹn daft ni òkè téèyàn bá ti kí ó lọ́dọ̀ yín kò lè mọ kí ó ń bò mí ẹ máa play àbá Kamilu ẹ̀yin dàjàre ẹ súnmọ́ mi nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ lórí rẹ̀ ìyẹn sọ pé kẹ́ ẹ padà jáde kẹ́ wá máa play rẹ̀ tó bá sì wù yẹn jáde àmọ́ kẹ́ẹ̀kẹ́ máa mọ̀ lẹ́mìí ara yín pé ẹ ṣàbòsí mà ẹ dẹ̀ ṣàbòsí mi pẹ̀lú pé ń parọ́ ọmọ mi lórí gbogbo tẹ́ ń sọ yẹn. so ẹlẹ́n dìfẹ́ǹdì Ìlọrin Allahu Akbar ọba adẹ́dà ní sì ń sọ fún anú Al-Qur'ani pé inú àwọn àrísàmì òun Ọlọ́run ní kó ń dá sánmà àtilẹ̀ níwọ̀n kà ló ní wa ikhtilafu alsinatikum bí ahọ́n yín bá ahọ́n yín ṣe ń ṣe kíni bí ṣe ń yàtọ̀tọ̀ síra wọn àmì èmi Ọlọ́run náà wa alwanikum báwọ̀ yín ṣe ń yàtọ̀ àmì èmi Ọlọ́run ni Ọlọ́run inna fi dhalika layat ó sọ ayà ìdílé àmọ́ ibi tí mo fẹ́ lò inú súrà mi Ọlọ́run ní inna ja'alnakum nígbà tó sọ̀rọ̀ pé àwọn Ọlọ́run la dá yín min dhakarin wa untha látara Adam àti Hawa wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu Aba Kamil inte ṣe ní jẹta tẹ́ ṣe fídíò yẹn nǹkan yẹn wallahi kò bá mu rárá o preach sunna kankan kódà fi Islam hàn rárá ńbẹ̀ inú fídíò yẹn mo sọ with due respect fi Islam hàn náà ṣe máa sọ̀rọ̀ gbọ́lẹ̀ sí sọ̀rọ̀ yẹn wallahi bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run la adáyín látara bàbá kan ìyá kan so ya ayyuhan nas Ọlọ́run ni mo pè yín ọmọ nìyàn báyà yìí bá ní Suratul Hujurat inna khalaqnakum Ọlọ́run la dáyín o min dhakarin wa untha látara bàbá kan ìyá kan Ọlọ́run ni waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu a jẹ́ pé tó ń kálukú yẹ kó máa fi prúfù násábù ẹyọ kan gbogbo wa ní bàbá kan ìyá kan Adam àti Hawa ibi gbogbo wa ti ṣẹ̀ wá nìyẹn náà Ọlọ́run wa ní àwa la ṣe yín ní níran níjọ tẹ́ máa pàdé ara yín kí ni illa sẹ́yìn pé lọ́dọ̀ àwọn afọ́ ní usul wọ́n ní al-hukmu yaduru ma'a illatihi wujudan wa adama ìdájọ́ ogun nǹkan máa lọ pẹ̀lú reason rẹ̀ kí ni reason gangan tọ́lọ́run fi sọ pé òun ṣe wá báwọn ó ní lita'arafu kẹ̀kẹ́ lè bá máa fi dára yín mà liya'rifa ba'dukum ba'dan kẹ́ lè bá máa fi mara yín la liyafkhara alayhi àwọn afáà ní kìí ṣe torí kẹ́ lè bá máa ṣe fáàrí lera yín lórí wọ́n ní li anna tamayuza Aba Kamil torí pé ẹ ṣiṣẹ́ mímọ̀ ló jẹ́ máa kábàáhùn wáyé pé èmi fi kí ó ṣe fàárí o wọ́n ní li anna tamayuza nítorí pé ìmọ̀ ṣe tàmíyìzù pé lágbájá lèmi Ìlọrin lèmi Ìbàdàn lèmi Ọ̀yọ́ lèmi la yakunu illa bittaqwa kò ní wáyé kò ní máa jẹ́ ìpè kò sí pé à ń yọra ẹni sọ́tọ̀ bí èsè pẹ̀lú ìpayọ̀ Ọlọ́run
gbọ́ wọ́n ní idha qala ìdínú tọ́lọ̀ ọba àlekọ́ láfi sọ pé inna akramakum inda Allahi atqakum nafsul aya kan náà ni o kéde kí mo lọ máyà mi wà ń bò mí o aya tí ń bá bọ̀ náà pé wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum inda Allahi atqakum aya kan náà inna Allaha alimun bi ahwalikum ọba tó ń kálukú jọ ń sìn ó nímọ̀ sí gbogbo tó ń kálukú ń ṣe khabirun bima takununa alayhi min kamalin wa naqs yóò sì fún kálukú ní rogun tó ń kálukú ń ṣe àṣẹ tó pé ní àṣẹ tó dín la yakhfa alayhi shay'un min dhalik ìkẹ́kọ̀ọ́ pamọ́ ẹ wá jẹ́ wọ́n dá yín padà sínú ọ̀dọ̀ yín ládàbíyà gẹ́gẹ́ tẹ́ fi mọ̀ pé àfà Kamil gbogbo tẹ́ ń sọ tẹ́ fi lọ táàgì ọkọ̀ mi yẹn tẹ́ máa sọ pé ìkọjá ààyè ńlá ìní tí wọ́n ń pè nírú tẹ́ sí yẹn tẹ́ máa lè yàn kọjá ààyè rẹ̀ àmọ́ torí ìfẹ́ yẹn ní dún lára mi tí mo fi ń wo fídíò yín tí mo rí ń tẹ́ correct ọ̀pọ̀ yín báyìí mo dẹ̀ tún ti ń dà níyàn pé rárá ìní rọ́ọ̀lù yín ìfẹ́ yẹn wà ń bẹ tí ogun ń bẹ kódà mo tún dà níyàn pé màá bá yín sọ̀rọ̀ gan kí n tó bẹ̀rẹ̀ fídíò àmọ́ ibi tẹ́mi àti àwọn kọ̀ọ̀kan ti ń sọ̀rọ̀ mo tún ti ẹ jí wọn á dá yín padà sọ́dọ̀ yín ládàbíyà gẹ́gẹ́ bẹ́yìn ṣe fẹ́ràn àbùkù kan máa dùn yẹn èmi ò ní ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ lẹ́tọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀ torí àfáà àdúrà gbà àdàbíyà ni wọ́n in tí bàbá wa gbó níwàásí àgbáyé píríìchì ajẹ́ kí wọ́n dìnnà ẹ̀ bàbá nìyẹn in tí bàbá wa Sheikh Kamaluddin al-Adabi Habibullah rahimahullahu rahmatan wasi'a in tí wọ́n píríìchì pẹ̀lú àyà yìí pé ọlọ́run jẹ́ rántí àyà yẹn kódà kẹ́lẹ́ wà ń pa nífẹ̀ẹ́ yín ni mò ń lọ ọlọ́run nù mí ní ohun gbogbo tí wọ́n ń lò nílùú yín pátá tá a dẹ̀ fi ń kó yìí bá yín tá a fi ń sàpẹ́lẹ̀ yín ẹ sì ń sọ lẹ́nu yín pé a ní trade ìlú yín ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ nu yín kọ́ lọ yí padà ó sì máa tọrọ àforíjì brọ́dà mi. bàbá máa sọ pé wa ibadur rahmani alladhina yamshuna alal ardi hauna wa idha khatabahumul jahiluna qalu salama. Òkè sí ẹ̀kànjọ́ máa ń gbé ẹ̀kànjọ́ máa ń ka ni ronú sáyà yẹn ni. Ibadur Rahman àwọn ẹrúsìn Ọlọ́run tòótọ́. Ibadur Rahman ọ̀rọ̀ tẹ́mi ń sọ ìgéjẹ́ pé mo fi ń dojú ẹ̀kọ́ àbá Kamilu gẹ́gẹ́ o ẹni tó bá ní láìkẹ́ ọmọ ìpé ní àwọn gẹ́gẹ́ kọ́ ni mò ń dàrẹ́kì ọ̀rọ̀ sí mọ̀ kàn dá kan torí pé bá a sì jọ wà ní o èmi ti sọ di ìbánisọ̀rọ̀ tí ń bè mí gẹ́gẹ́ wí tí ó bẹni tí làákàyè rẹ̀ bá pé náà wí pẹ̀lú tí mò ń sọ yìí. Ibadur Rahman àwọn ẹrúsìn Ọlọ́run àwọn orísìn Ọlọ́run tó jẹ́rú Ọlọ́run tòótọ́ alladhina yamshuna ala al-ardi hauna bàbá àgbà ládàbí náà máa kà wọ́n sì ka dáadáa lọ́jọ́ tí ọ̀rọ̀ kan fẹ́ wáyé ń bàdàn bí tó ní í ṣe pẹ̀lú Ìlọrin kẹ́lẹ́ bá mọ̀ pé ní Ìbàdàn sínú ìlú tó èètì ìlú yín kẹ́ẹ̀tún wá gbọ́ dáadáa lónìí so tí ìbàjẹ́ bá ń wá láti ibẹ̀ yẹn tá a bá ń dáhùn rẹ̀ láti ibi torí pé àrí pẹ́yìn tẹ́ wà ń bẹ̀ ẹ lójó ẹ ìfẹ́ sọ̀rọ̀ lù yín tí mo sì lẹ́rìí tó proof ẹ̀ tí ó sì dágẹ́ yóò gbọ́ nǹkan máa lọ ẹ kàn á máa tú gbogbo nǹkan tí ò tiẹ̀ nítumọ̀ mo wà ní mítìn yẹn jọ náà tọ́rọ̀ fẹ́ gbóná pé ń pa pé àwọn ọ̀rọ̀ bí tọ̀ nǹkan ìgbà kan àwọn bàbá tí wọ́n ń bàdàn àyà tí wọ́n kà tí gbogbo wa tá a fi dákẹ́ ńjọ́ náà ni pé yā ayyuhal ladhīna āmanū ttaqullah yā ayyuhal ladhīna āmanū isbiru wa sabiru wa rabitu wattaqullah àyà tí bàbá àgbà ìmáàmù àgbà àbàdàn tó ní kà fún gbogbo wa nù họ́ọ̀lù tí gbogbo wa sì dákẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n ẹ̀dẹ̀ ń sọ pé wọn ò nífẹ̀ẹ́ lu yín ṣèbéyàn kan ló fẹ́ wá fi orúkọ lu yín ló fẹ́ wá fi gba ẹ̀tọ́ àwọn bàbá àbákù lọ́wọ́ wọn tí gbogbo wọn fi retaliate jáde ńgbà náà pé irú kí leléyìí àwọn bàbá yẹn náà wọ́n ìtún sọ pé rárá ẹ fílẹ̀ o àwọn bàbá táwọn ò tún wá máa kawá Ibadur Rahman ṣe wá sí gan àwọn gẹ́gẹ́ náà tún wá mú Ibadur Rahman yẹn ṣe wá Ibadur Rahman ẹ máa wo nǹkan o wá Ibadur Rahman alladhina yamshuna ala al-ardi hauna àwọn tó yẹ pé lórí ilẹ̀ kò sí rìn fàárí kò sọ ọmọ ìlú kan ni mí Ìlọrin ni wá ẹnu yín gbogbo àwọn àgbààgbà yín kàn sọ pé tí a máa sá ti jọmọ Ìlọrin kò ní í wọná eléyìí ń dá ẹfín pọ̀lú yín lé ni òkè pẹ̀lú gbogbo àwọn ntí mẹ́ńbẹ̀ náà ìgbẹ́ náà láàmú sọ pé kódà ìkan sọ pé tó o bá fẹ́ kádùn àrọ́ gbà wọ́n sáà sọ pé Ìlọrin ẹ̀rí dà tó fi proof ẹ̀
fídíò dàtẹ́ fi sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé sọ ní sọ. òkè tẹ́nìkan bá ti wá sọ̀rọ̀ ń pa yí pé báyìí wọ́n ní wọ́n yé ti lọ́rin ní o lẹ́ẹ̀fi lọ orí ibú máwọn èèyàn ní ẹsẹ̀ táwọn èèyàn sì ní bìlíwì pé táwọn bá ti gbọ́rọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lórí mídíà wọ́n gbà wọ́n gbọ́. abẹ́ẹ̀mọ̀ pé orí mídíà yóò wà sensitive nǹkan kan tó ẹlẹgẹ́ ń bẹ lórí mídíà yìí ṣe ibi tí ẹ̀ka ti lè máa lanu sọ̀rọ̀ gbàgà ẹlòmíín bẹ ó ti nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sọ̀rọ̀ lórí mídíà in tó bá gbọ́ lẹ́nu rẹ̀ báyìí ó ti gbà pé in tó wọn fi ṣẹ̀sìn nu so tó bá dẹ́lì kí á mọ̀ kí Ọlọ́run wá mú mi wájú ẹ̀ pé àwọn tó sì lọ́nà rí o abẹ́ mọ̀ yìí pé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó tún ní í ṣe pẹ̀lú kí ẹ̀ tún máa ṣàdúrà ń kọ́kọ́ pé wọ́n Ọlọ́run mọ̀ tẹ́wọ́ gbaṣẹ́ yìí Dr. Ahmed Ọláìwọlá tí wọ́n máa tẹnu fáwọn nìbàdàn torí pé nínú fídíò yẹn ẹnìkan tí wọ́n ń kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ pé àwa àbàdàn àwa lónìí ìbáwí o èmi tí wọ́n ń sọ fún yín lónìí pé nìbàdàn tí wọ́n ń bì wàlláhì lónìí ìbáwí tẹ́ bá rí ọmọ kan tí bá ṣe wọ́n ràn wọ́n rán bàdàn bí sábà ilé ebi ilé mi wá sọ yìí nísìn kẹtù sọ àwọn àfáàbàdàn nìkan ló tún pè mí kẹtù àwọn àfáàbàdàn gẹ́gẹ́ ló tún pè mí bàbá eléyìí rìn Ìlọrin ni wọ́n tẹ́lẹ̀ tí wọ́n sì ń sọ bárọ̀ mi before kí n tó wá fún program àwọn àfáà ti pè mí kódà wọ́n ń jíṣẹ́ dr ló ń gbìjà fún mi náà àwọn àfáà mahad gbà lórí ọ̀rọ̀ yìí o tí pé mọ́jọ lè jò nǹkankan àwa ló ní ìbáwí alẹ́ tí ó pè wá irú bẹ́yìn ṣe fọ́n jáde tọmọtọmọ ń jọ náà àwọn ò lè ṣerú ẹ̀ ń bàdàn bí wọ́n ti pè wá pé rárá àwọn àbá wa àfáà àgbà ń bẹ lókè ààrẹ àwọn àbá wa àgbà Imam Ìbàdàn ń bẹ gbogbo àwọn àgbàlagbà yẹn àwa kà wọ́n sí àwọn èèkàn lanu gbàgà sọ̀rọ̀ nílùú tẹ́ pé nílùú ẹ̀sìn ẹ̀ lónìí bàwí ń bẹ kí wàá láǹfààní ẹ̀sùn olùbàwí tẹ́ wí ń bẹ wọ́n gbé olóyè ọba àlọ́rin torí kan sọ pé èmi àfà Kamilu náà wọ́n sọ wọ́n ní mọ̀ ń tàbùkù ọba àlọ́rin igbó mo ti tàbùkù ọba àlọ́rin inú àwọn táwọn sọ pé ẹ ṣàbòsí mi tẹ́ ẹ bá túbá lóòótọ́ mo ti yá fi yín o kódà dálì kí àwọn ìwọlé mọ́ bí yín ẹ ṣàbòsí mi ẹ wá ń parọ́ mọ́ mi ipé mi ń bọ́ba àlọ́rin èmi ń ṣe gíní kan lọ́rin igbó mo ti bọ́ba àlọ́rin àwọn tí wọ́n bọ́ba àlọ́rin lánàá gan kí lẹ sí fún igbó mo ti bọ́ba àlọ́rin mo sọ̀rọ̀ lọ́rin mo sọ̀rọ̀ àwọn ògo lọ́rin sáwọn ògo lọ́rin sọ́ba àlọ́rin lọ́yàn wọn ni àbẹ́ kan tanra yín jẹ wọ́n fẹ́ lómi inú yín jẹ mufasiru àdúgbò wọn nígbà tẹ́ bá máa hype ẹ̀ sọ pé òun ni mufasiru gbogbo lọ́rin tí ó gbé eléyàn wá hàn sí wa kí lọ́kàn wá ń bẹ problem ti ń lu yín ni ẹ mọ́tò ọba àlẹ́nu èmi ò sínú ẹni tí wọ́n máa ń fún warning pé tọ́wá tó ṣe kíní kan tọ́lẹ̀ sọ́nu fídíò yẹn threatening pọ̀ nu fídíò yẹn gan threatening pọ̀ nu fídíò yẹn gan ten threatening mi ń bẹ̀ ten sọ pé ẹ̀ ń sọ́nu fídíò yẹn ẹ̀ ń sọ fún èmi Abdul Fattah èmi ọ̀bẹ̀rù kú èmi ọ̀bẹ̀rù gẹ́gàn ẹ̀wọ̀n sọ fún mi pé ìjọ tí bá tún ṣe kinní kan ìyà méjì kan bẹ èmi lẹ́ sọ kẹ́rọ̀dà kẹ́ níyà méje gbogbo ìyà táwọn tí wọ́n fẹ́ tako iṣẹ́ òdodo tàná lára àwọn Ibn Taymiyyah àti gbogbo àwọn àfáà àgbààgbà tí wọ́n ti lọ wọ́n accomplish mission wọn tó ti bẹ́ẹ̀ náà só kọ wọ́n tán lórí ilẹ̀ ìbílẹ̀ máa halẹ̀ pé kinní kan gbogbo halẹ̀ yóò ju pé wọ́n sá fún wọn wè àbí wọ́n ṣe kinní kan ṣe ní ìyàlẹ́ lẹ́bi jẹ́mí ẹni mọ́ gbé bàdàn mọ́ ẹ lọ sí mẹ́rọ̀jàre kẹ́ gbómi nǹkan mí ìgànnà kìí ṣerú omi eléyùn odò táwa ti wẹ̀ kọjá níta fẹ́ dá mi padà sí èmi ti kọjá eléyùn mo ti wà nípò tí mò ń bẹ lóhùn kọ́lọ́n kó jọ kó ṣe mí jẹ́jẹ́ lóòótọ́ ni tí lọ́jọ́ lórí pọ̀ mo sì ń wo 40 ni o change tí ẹ báyìí lókùn tí ń wo 40 àmọ́ tó ń ti bẹ́ẹ̀ nígbà tá a sì wà níbi tá a sì wà tá a tún kéré jù báyìí lọ láti jáwọ́ àrò àwọn eléyùn tó yẹ pé àti wò pé eléyùn Ọlọ́run mọ́ tún jẹ́ mọ́ ẹ má dá wa padà ábẹ̀ tẹ́ bá dá wa padà ábẹ̀ mo tún sọ kẹ́ ẹ pọ̀ ju bẹ́ẹ̀ tún ṣe pọ̀ yìí lọ mo fọlọ́run búra ìní wá maṣínẹ́rì èmi nìkan náà ni ìmí ó sì máa gbọ́n tí ń bá sọ báyìí yóò sì máa wò pé ṣéèsì ló lérò oorun sùn ṣèbọ́wọ́ lẹ́yìn sọ tèmi tún sùn tìyàwó mi mo dé láti ìwó lánàá mo sọ́kọ́ máa ń wọ́ ẹ̀yìn náà máa ń ṣe ogun mo fara àárọ̀ ìmọ̀ ẹ̀sẹ̀ gbọ́rọ̀ yín torí mi ò kí ń ṣe social media Africa kò kí ń fíríkì ẹ̀yin ni àwọn tí ń wò yín fíríkì kí lóko nítumọ̀ ẹ̀ka sí mi. ọjọ́ ti lọ àbá Kamil àmọ́ ẹjẹ́ ń fẹ́ lè parí rẹ̀ nítorí àǹfààní àwọn tàà jẹ́ mùsùlùmí wàláì mo dìdí kọ́ ẹ̀wò nítorí òfin dá mo dìdí kọ́ àwọn nǹkan tí mo kàn tí ó gbé mo ṣe ń mọ́rọ̀ wọn mo kàn ń jọ́ tiẹ̀ nítorí pé wọ́n bì kan bẹ tí wọ́n ti challenge mi mo sọ̀rọ̀ ń pa dọ́bà àbá Kamil ẹjẹ́ fọ̀rọ̀ méjì parí ẹ̀ka wá kó mẹ́ ìfẹ́ lò tó wà náwà tẹ́lẹ̀ àmọ́ mo ń sọ̀rọ̀ yìí kì í ṣe torí àbá Kamil mo fi ń sọ ẹ̀rí pé mo ń tẹnu ma nítorí gbogbo mùsùlùmí lágbàáyé òsì tí ń jẹ́ pé ọmọ kìíní kan ẹjẹ́ ń sáré parí ọ̀rọ̀ àdàbíyà lọ́dọ̀ yín ládàbíyà ilé ike àlùbáríkà ilé ike tí ò ní tú láíláí ṣe ìbẹ̀lẹ̀ tí máa kà mọ́ gbọ́ lẹ́nu bàbá òun wà sí àgbáyé ń gbọ́ rí níbi kankan lọ́dọ̀ wọn mo ti gbọ́ kí n tó máa gbà pàdé nu tíra
àwọn náà máa kàyí pé wà máa fọ́dílù mọ́lẹ̀ Abdurraufi tẹ́lẹ̀bà pa nífẹ̀ẹ́ Ìlọrin èmi personally mo nífẹ̀ẹ́ Ìlọrin sẹ́nìkan rán mi sẹ́ni mo nífẹ̀ẹ́ Ìsìláàmù ọwọ́ ajé kífẹ̀ẹ́ Ìlọrin ọwà lẹ́mí mi ìran onítùmọ̀ kankan bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ tó lọ mọ̀ ń kọ́ àwọn ọmọ mi ní ẹ̀sìn orin méjì kan ẹjẹ́ nǹkan tó dá àwọn tí wọ́n bá fẹ́ kọ́lẹ̀ èmi kọ́ ọmọ olórin o kẹ́nu àwọn àgbà fà ní ó ní làámùrùkà tí àwọn tí ẹ̀ tí mọ̀ pé rú àwọn nǹkan bẹ́ẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ dẹ́mẹ̀jì kọ́ àwọn ọmọ mi lè kí ó làámùrùkà mali ìnsánù ìlà bìdínìhì àbá ni mo fọlọ́ múra ọmọ ni ọmọ ẹjọ́ ọmọ ni àbí èsì ẹ̀sìn tó gbé dání ó ní fàlà tàtùrùkì takwa tìkàlàn ìlà nasab má fi payọ̀ ọlọ́run lẹ́kọ̀ọ́ wá lọ gbára lé lu kan ọgbára lé àwọn ẹbí kan ọgbára lé nǹkan kan sọ bẹ́ẹ̀ jíjọ wà ń lọrin náà sẹ́ nífẹ̀ẹ́ ara yín ni jágbọ́n ló ní káwọn àgbàlagbà ń kò lè rí nǹkan kan sísí láti gbà náà dòní táwọn bá máa sọ̀rọ̀ láti ìsàlẹ̀ ń bí wá sókè tọ́lọ́ sì ní ọmọ dọ́dọ̀ rẹ̀ ṣé kò ní ti ba nǹkan jẹ́ jù máa ń lọ Jamiu Adégún ọ̀dọ́ yín náà lọ sápamọ́ sí ti fi ń sọ yí pé káwọn tí ń ṣe nǹkan oṣù ká máa gbààwẹ̀ lọ́nu Ramadana tó fi sọ pé kò sí ti ń jẹ́ hadith ọ̀dọ́ ọmọ Ìlọrin ló gbẹ́sẹ̀ lé tó sápamọ́ sí náà ṣé wọ́n kìlọ̀ fún láti jọ́ náà dòní ni ó sọ pé Jamiu sọ pé mùsùlùmí wọ́n háìpù ànábì ni gbogbo yín lẹ gbọ́ngbà náà ibùlẹ̀ sì mọ̀ kó sápamọ́ sí ọ̀dọ̀ ọmọ Ìlọrin wọ́n ní fàkọ́dé rọ̀fà àlì ìsìláàmù Salman ọmọ Farisi ebi ìsìláàmù ló gbéga wọ́n kọ́ di wọ́dọ̀ àṣírìkù sharifa Aba Lahab ẹ̀bí mi kàn fi sọ̀rọ̀ ni ìmọ̀ àwọn kọ́mẹ̀tì kan bẹ́ẹ̀ kan sáré yà lọ́bẹ̀ so level of thinking èèyàn tí ó bá ti papọ̀ mọ́ta àwọn tọ́lọ́ ń dá léèyàn irú ẹni bẹ́yìn ò sínú àwọn tọ́lọ́ ń sọ yìí pé walaqad karramna bani Adam tó ní tọ́lọ́ fi sàpẹ́lẹ̀ wà làákàyè náà ọ̀rọ̀ tí mo kàn sọ ní ìsìn pé nílọrin yìí gan ṣe nífẹ̀ẹ́ ara yín àyálò ọ̀rọ̀ pé lápèjúwe so ẹ máa fi làákàyè bọ̀rọ̀ lọ bí lèun ṣe mọ léwọn ojúmọ́ ń lọ. faqad rafa'a al-islamu Salman Farisi Salman ọmọ Faris ọba àlékè ọgbàgbéga fún torí kíni torí Islam wa qad wada'a ash-shirku ash-sharifa Aba Lahab Abu Lahab tí tó wà nù fámílì ànábì tọ́jọ́ wọn Mẹ́kà tó yẹ̀yẹ́ ànábì tó ṣe gbé kí ló jẹ́ kábùkù ọkàn ẹbọ ló jábùkù ọkàn àti mọ́gbàfà ànábì sallallahu alaihi wasallam so kò sí nǹkan kan nù pé fámílì mi kíní kan inú ọ̀ràn báyìí láti wá nǹkan kan ẹ̀rọ aláàárọ̀ ìmọ̀ọ́sẹ̀ gbọ́ fídíò yẹn kọ́dà agbọ́n tí mo gbé mọ́ gbọ́ gan èrò kó tì pé ẹ̀rí àfáà bá sì sọ̀rọ̀ ní ìsìn èrò kó tì pé 1 hour mọ́ mọ́kàn wọ́n pé nínú kí làwọn eléyìí sọ yìí so ẹ jẹ́ n fa àwọn nǹkan kan pamọ́ ń bì mọ́ àyà kan wá ń bẹ tí mò ń kà lọ tí mò ń kà yìí pé wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna ẹ̀yin lẹ máa kà lójoojúmọ́ o tẹ́ ẹ máa fi ṣe mọ̀kọ́ dí mo gbé ẹ̀yin tó ẹ jáde bíyà o wa idha khatabahumul jahilun tálẹ́yìn mẹ̀kan bá sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ibadur rahman qalu salama wọ́n ṣe pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó dáa làwọn ò tún sọ kí ló dé tí ìfẹ́ Ìlọrin sì bòyín lójú ẹ̀ sì rántí qalu salama káti ẹ̀ wá fọ argument sake wẹ́ sọ pé ní tí dókítà sọ ọ̀bẹ́yìn láàmú kálẹ̀yìn sọ pé ní tí wọ́n sọ ọ̀bẹ́yìn láàmú tó ìjẹ́ pé ní tí dókítà sọ in defend dókítà òdodo lè mí defend wallahi mi defend dókítà kì í ṣe ogun tí wọ́n nígbà wọ́n sọ̀rọ̀ owó kò náà ní ìsìn sí mo support wọn bẹ́ẹ̀ nígbà wọ́n sọ̀rọ̀ pé àwọn kan rọ́wà sí tí máa fẹ́ treat ọ̀rọ̀ rọ́wà sí nísìn mo lè sọ̀rọ̀ lórí ẹ̀ mo lè sọ̀rọ̀ tó lé mọ́kànlá lórí ọ̀rọ̀ pé rírọ́wà sí aládà àwọn ibì kan ni tó sì tẹ́ wọn lọ́rùn tẹ́ wọn báwọn ará amúnigun sọ̀rọ̀ pé má rọ́wà sí bó wọ́n ṣe gbádùn ọ̀rọ̀ àwọn ará àgbàjẹ àwọn ará kẹ̀kẹ́ tó yẹ pé àwọn ọ̀gọ̀dọ̀ pé abáraṣù àkàràmọ́kànlá ìyẹn ọ̀yà wàgbé tó tún fà lọ tó yẹ pé nísì fi ń dùn tínú wa máa dùn tá a bá ń wò àwọn ni wọ́n nìyún àmọ́ personal interest doctor wọn láwọn ò láìkẹ́ ń tàwọn pé lọ́dọ̀ tàwọn rọ́bìṣì lọ́dọ̀ tí wọ́n nìyẹn eléyìí ò sínú tẹ́kọ̀lùkù yọ̀ọ́ mọ̀ tiwọ́nú ọ̀rọ̀ ẹ kàn mú àwọn tí ò ní ṣe àwọn nǹkan tó yẹ pé kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ilẹ̀ yín mú wá àwọn nǹkan tó sì ní ṣe pẹ̀lú ẹ̀sìn ń bẹ tó yẹ pé láti lu yín wọ́n dẹ̀ ti ń dàrú. ẹ wá jẹ́ ń fún yín lápèjúwe kan torí pé náà ọ̀rọ̀ láwà Kámílù sọ́pọ̀ gan àmọ́ gbogbo ọ̀rọ̀ yẹn ṣe pọ̀ bí nǹkan bí 1 hour mi tí ò tiẹ̀ pé 1 hour for something tiẹ̀ mọ̀ bọ́rọ̀ yẹn láti ìbẹ̀rẹ̀ rẹ̀ dé parí àbá Kámílù wọ́n sọ fún yín categorically ẹ lọ tún gbọ́ láti ìbẹ̀rẹ̀ rẹ̀ dé parí ẹ fi Islam hàn bẹ́ ẹ ti wọ́n parí ọ̀rọ̀ mi síbi ọ̀rọ̀ mẹ́ta yìí nígbà tí àwọn Kámílù fẹ́ kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dọ́bà tí mo sọ pé in tí Sheikh ń ṣe lọ́jọ́ kejì ọdún
Ìlọrin ló ẹ kọ́ máa ṣe káwá máa kọ́pì Ìlọrin kí gbogbo ayé wa máa kọ́pì pa kí ló tẹ́ fi ń kọ́pì wọn sẹ́yìn mọ̀ pé kíbla wa Ìlọrin ni ó dùn ó ṣe é fi ṣe fáàrí nù tó ẹgẹ́ fi ṣe fáàrí nù. Mo ní táwọn ọmọ yín fi wá ń ṣe kí ni o tí àwọn ọmọ yín fi wá ń lọ jù dí irú ìdí tí wọ́n ń jù ń jọ náà àfà Kamilu sọ pé kí n mẹ́rìí wá tó sọ yìí pé ní àrọ́ksù ká máa jó kí n mẹ́rìí wá tó sọ yìí pé kò sínú ẹ̀sìn wọ́n ní kí n mẹ́rìí wá so wọ́n ní kí n mú ẹ̀rí wá lórí yìí pé ijó táwọn ọmọ ń jó lọ́jọ́ ọdọ́bà tí kan jó nu wọn tí skẹ́ẹ̀tì rẹ̀ ti fò sókè tán tí gbogbo tán rẹ̀ hàn pé mú ẹ̀rí wá lórí pé àrọ́ksù gangan pé ijó ìdẹ̀fẹ́ sí wọn kóòtù wọ́n sá sọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ojú òun pé ana atahaddakum ní wọ́n ti sọ ń bẹ̀ náà ọ̀dà so sẹ́ẹ̀rí ijó kò yẹ ká gbọ́ lẹ́nu àfà Kamilu pé ijó kẹ́sẹ̀ wọn máa mẹ́rin wá lórí ọ̀rọ̀ pé ijó àrọ́ksù tí ó dàrú kankan ọjọ́ tó yìí ti lọ Ànábì ìjókòó ń jọ kan Aisha ń fún wa ní rìpọ́tì pé Ànábì ó jókòó ń jọ kan so Ànábì wa ń gbọ́ tí ń gbọ́ ohun kan ń gbọ́ àwọn erépa kan ó sì ń gbọ́ àwọn ọmọ kéékèèké wọ́n ní wọ Aisha ta'ali fanduri wá ohun tí mò ń rí báwọn ọmọ yẹn sì wọ́n jẹ́ ọmọ kéékèèké Ànábì wa ní wa hadha mubahun kama qulna eléyìí dá gẹ́gẹ́ bí n ta sọ àwọn ọmọ kéékèèké wọn ránjú láàárín wọn Ànábì wa ní ma lam yakhruj an haddil i'tidal tíjú wọn ò bá ti kú níbi tó jẹ́ déédé àwọn afáwà sọ̀rọ̀ tó pọ̀ àdísì náà débi pé wa ma lam yusahibu amrun muharramun ka shurbil khamri aw qimarin aw ma'azif sẹ́yìn pàdé bí sọ pé tó bá dẹ́sìkò ẹgbẹ̀yìn ayé yastahilluna al-hirra wal harira wal ma'azif níbi ma'azif ni à ń lùlù gbogbo àwọn ẹjọ́ nǹkan wá o àmọ́bẹ̀ nǹkan ni mò ń lọ àfà Kamilul Adabi ijó tóbìnrin bá ń jó tí ń dájó fúnra rẹ̀ òfin ẹ̀sìn sọ̀rọ̀ lórí ẹ̀ tí bá ń dájó fọ́kọ rẹ̀ òfin ẹ̀sìn sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá ti di kóbìnrin ń dájó àbóbìnrin ń jó níbi tí ọ̀pọ̀ èèyàn ń bẹ Islam dá sí o ibi tó pọ̀ èèyàn ń bẹ àfà Kamilu wa ń sọ̀rọ̀ al-ikhtilat pé lẹ́yìn ìròpọ̀ tí mẹ́ńbẹ̀ nìkan lẹ̀sẹ̀ tó wà ń bẹ ijó táwọn ọmọ obìnrin ń jó lójú àwọn ọkùnrin ọlọ́kùnrin tí ń jó lójú àwọn tí ò yẹ kó rí hóhó rẹ̀ lọ́mọ tó yẹ pé ní gbogbo aṣọ tó wò kò bó tán ọ̀rọ̀ kan débẹ̀ ń jọ́nà tẹ́mi kan pàkíyèsí pé irú dọ́bà tẹ́ ń ṣeun bàbá àgbè lẹ́yìn ní ti sọ fún mi pé dọ́bà gangan kọ́ ní jẹ́ ń pilẹ̀ bárkẹ̀ ní jẹ́ wọ́n ti sọ̀tàn gbogbo ẹ̀ fún mi tẹ́lẹ̀ níjẹta mẹ́kan ṣe wo program mi tẹ́ná pè mí wọ́n sì fún mi ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ ńbẹ̀ tí mo lè yọ àwọn nǹkan jáde pé gbogbo ohun téèyàn bá fẹ́ dálẹ̀ láyé irú tí dókítà dálẹ̀ oníṣì dókítà Sharaf irú táwọn dálẹ̀ yẹn tí wọ́n ṣe bárúkọ ọdún tí wọ́n fáwọn ẹlẹ́bùn tí wọ́n béèrè àwọn ìbéèrè tó nítumọ̀ tí wọ́n béèrè yẹn tí dókítà bá pẹ́ láyé tẹ́mi wọ́n gùn tí wọ́n lọ tán bẹ́ẹ̀ nìkan bá fẹ́ túnbù ẹ̀ sí lẹ́yìn wọn kò ní í ṣe ju bí dókítà yẹn sọ lọ tí wọ́n ṣe ṣe ń lọ yóò yà máa dáa ni kò lè fi bídíà kún kò lè fi máṣíyà kún kò lè fi muharramati kún àmọ́rù tẹ́yìn dálẹ̀ wọ́n wá ní mo ní èmi ń fi dọ́bà wé mo fi ń kọ́pì mo ní wọ́n fi dọ́bà wọ́n fi ń kọ́pì ojúde ọba ìgbà tẹ́ ẹ dálẹ̀ ní ọjọ́ tójúde ọba ní ìsìn ó ti jọ ojúde ọba èrò ń bẹ lọ́tún èrò ń bẹ lósì lọ́kùnrin lóbìn wọn lúmọra wọn lọ́dọ̀ tí yín náà ń dọ́bà orí bẹ́ẹ̀ lójúde ọba wọn tó stéèjì àwọn átíìsì wọlé wọn kọrin lọ́dọ̀ tí yín náà lórí dọ́bà àwọn átíìsì ń kọrin bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ yín tí wọ́n lọ ṣe jíngù tí wọ́n kọrin pẹ̀lú ìlù táwọn yẹn ń jó níjó yẹn jó táwọn ń jù dí tí ń ju gbogbo ẹ̀ lógin ni wọ́n sọ pé wọ́n ní wàá mọ̀ rọ́ksùl mar'ati ẹ̀rí ijó tóbìnrin máa jó fa in kana amama zawjiha tó bá ṣe pé níwájú ọkọ rẹ̀ ní iwájú ọkọ rẹ̀ nìkan fala haraja fihi kò sí láì fi ń bẹ̀ ala kulli hal wa kadha in kana amama nisa tó bá pé níwájú àwọn obìnrin náà ní ti ń jó kò sí láì fi ń bẹ̀ wọ́n ní kò sí láì fi ń bẹ̀ táwọn sọ yìí níwájú àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà fa yíyà satiratun li badaniha ni o yóò bo ìhòòhò ara rẹ̀ o wọ́n ní fala haraja fi kò sí láì fi ń bẹ léyìn náà wọ́n ní ṣùgbọ́n wàlẹ̀ aula tarikuhu kọ́mọ̀ jòrú jó nǹkan lọ́dún níwájú àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́dà ẹ̀yin wọ́n sọ pé ní wọ́n ń jó ẹ̀yin sọ pé wọ́n ń jó ní ojú ayé ànábì náà ṣèbá àwọn obìnrin níbi ìyàwó ni wọ́n ti ń jó àwọn obìnrin láàrin ara wọn sì nírú jó wọn jóńjọ́ náà sáàbárú àṣà bẹ́ẹ̀ tó kù lọ́dọ̀ àwọn lábáwá tí wọ́n bá ń ṣe maharajanu wọn tí wọ́n ṣe global day irú àwọn jó tí ò làágùn tí wọ́n kàn án mọ̀ sí báyìí wọ́n kàn án mọ̀ lọ báyìí tí wọ́n mọ̀ lu bàndí láàrin ara wọn ṣèbírú jó tí wọ́n nu sáwọn lu jáǹsì
amma in kana amama ar-rijal àmọ́ tó bá ti jẹ́ kóbìnrin jó wájú àwọn ọkùnrin fa innahu yuhram haramun qat'an níwájú àwọn ọkùnrin wọ́n gbọ́dọ̀ sọ nǹkan náà di wọ̀ láíláí kò gbọ́dọ̀ síbẹ̀ wọ́n dẹ̀ sọ illa wọ́n ní haythu inna limar'ata torí pé ń tá a pa obìnrin láṣẹ rẹ̀ àwọn obìnrin ma'muratun bi sitri nafsiha ń tẹ́ fóbìn ẹwà tí Islam gbé fóbìn ni kó ṣera rẹ̀ lọ́jọ́ kó ra fira rẹ̀ pamọ́ bí Ọlọ́run fi ó fi sí bi sitri nafsiha amama ar-rijali al-ajanib níwájú àwọn àjòjì níwájú àwọn tí wọn ò sí fámìlì rẹ̀ kò kàn gbọ́dọ̀ máa síra hàn wọ́n. àfáà ni wà kọ́ di tafaqa li fuqaha àwọn onífùrúà ìmọ̀ fùrúà ìmọ̀ ẹ̀sìn tánàbí sọ pé tọ́lọ́run bá sọre fún yẹn ìmọ̀ ẹ̀sìn ni ọmọ ìtafàkù wọ́n sì fẹ́nu kò ala raddi shahadati raqqas gbogbo ẹni tí bá máa jóru jóun gẹ́gẹ́ níta gbangba tí wọ́n mọ̀ pé ajó alájó tá irú àwọn ẹjọ́ tí wọ́n jó ń dọ́bà yẹn gba ọmọ tí wọ́n jó lórí kínní yìí kò bá àjọ pin àwọn àfáà sì fẹ́nu kò lórí pé irú wọn ò lè gbogbo tá a bá ti fẹ́ ṣe shahada tá a fẹ́ lu ẹlẹ́rìí tí ó bá ní jẹ́rìí nǹkan èèwọ̀ ní àgbọ̀dọ̀ lóru wọn kán wá jẹ́rìí ńbẹ̀ àwọn àfáà takò wọ́n ní li annahu saqitul muru'ah torí rẹ̀ ní bẹ́ẹ̀ ti ju ìjọmọlúàbí rẹ̀ tí Islam náà maqasidu sharia ifdul irdi ń bẹ ìjọmọlúàbí ẹni agbọ́dọ̀ mójútó tẹ́ bá ráyè ṣàlàyé rẹ̀ fáwọn tí ń tẹ̀lé yín àwọn ṣàlàyé rẹ̀ fún yín ó sì kẹ́ ẹ ti gbàgbé. saqitul muru'ah wọ́n ní wa hiya shartun min shuruti sihhati shahada ẹ̀dàkùn ẹjí ń dádún mẹ́jẹ̀má tó ẹ̀rí tó bá kí pé wọn ò tún lè máa jóru jó náà mẹ́nu al-Qur'an ọ̀rọ̀ tí mo gbọ́ pọ̀ wà máa kí n kàn kójọ́ bí lórí ilé gan àyàfi tí wọ́n bá tún challenge mi fún nǹkan mi tó sì ní í ṣe pẹ̀lú tí mùsùlùmí lè ṣàǹfààní ń bẹ̀ èmi ò kàn ní jáde kan máa kàn ájàm tọ́kì ní tí mùsùlùmí ó ṣàǹfààní ń bẹ̀ tí ó sì wúlò fẹ́mi náà tèmi náà ṣàǹfààní ń bẹ̀ kí ni màá mú wá láti wá sọ̀rọ̀ so ẹ wá gbọ́ ọ̀rọ̀ fídíò tí mo ti kó wá bí pọ̀ o àmọ́ ẹ̀sáàjẹ́ ara mú kan nínú àwọn fídíò àti yẹn nìkan rẹ̀. so nǹkan tí Dr. Sharaf ṣe báwọn yẹn ṣe ń bàbá ló kọjẹ́ tọ́kàn ń pariwo káàkiri wọ́n ṣe tí ò dáa ẹ̀sìn ni wọ́n ń ṣàlàyé ọ̀tọ̀ sí ní nǹkan tí wọ́n sọ ọ̀tọ̀ ní táwọn èèyàn ń bá wọn tú sí kò síbi tí Dr. Sharaf hafidhahullahu ta'ala wa ra'ah láti sọ wípé Ìlọrin ní òòṣà tí gbogbo wọn ń bọ lápapọ̀ nítorí sọ ni pé ẹ wá dárúkọ òòṣà tí wọ́n ń bọ nílọrin òkè nísìn àwọn tí ń bọ sàárè yẹn nílọrin ibo náà ti ń bọ òòṣà yẹn ibo lásọpọ̀ ti ń bọ tó bá ní ká wá dárúkọ òòṣà tí wọ́n ń bọ nílọrin sáà ní sọ pé inú òòṣà tó ń bọ nílọrin sàárè wà ń bẹ ká wá sọ pé ẹ̀yin ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n sọ pé gbogbo Ìlọrin ń bọ sàárè àyọrọ kódà kò sẹ́ni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tí ó gbọ́ yí bẹ́ẹ̀ kò sẹ́ni tó yí nǹkan mí yà wà ń bẹ̀ nǹkan mi yà wà. so ọ̀rọ̀ ilé ìsìn àfáà tó sọ yìí nínú àwọn àna yín lọrin mo sì gbọ́ nínú fídíò tí àfáà Kamilu Arabi tí wọ́n sọ yìí pé júlù àwọn tí wọ́n jẹ́ Èjìgbò ní kankan Ìlọrin ni wọ́n nínú àwọn tí wọ́n jẹ́ wọ́n sàsọ mọ́bẹ́ ti sọ Yorùbá yẹn àwọn náà ni wọ́n sàsọ ọjọ́ dẹ̀ tí wàá lọ àfáà yìí náà ń bẹ tí mo fẹ́ kán mọ sọ́rọ̀ wọn o. àfáà yìí náà ń bẹ bàbá òkú máa sọ ìṣẹ́yàwó rẹ̀ jáde ìlú àlàrúbà lọ́sọ̀rọ̀ òrò tí wọ́n ní ọ̀rọ̀ òrò ní ìlú wọn ọba ìjọ ọjẹ́mọ́ ọba wọn bá ní gbogbo wọn gbọdọ̀ jáde. sílẹ̀ ti gbọ́ o ẹ máa wò kéde gangan ẹ máa wà bó sí. lónílé lálejò lọ́mọdé lágbà ọdún òrò gbìnàyà lónìí ọjọ́ Ẹtì Friday kí ẹni tó gbọ́ sọ fún ẹni tí ò gbọ́ ìgbọràn sàn ju ẹbọ ríru lọ. Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè ti kéde kónílé ó gbélé ọlọ́jọ́ mẹ́jọ fáwọn obìnrin nílùú Ògbómọ̀ṣọ́ nítorí ọdún òrò. ọba Ọláoyè sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ààfin Ògbómọ̀ṣọ́ Tóyìn Àjàmú fi léde. Kábíyèsí sọ nínú àtẹ̀jáde náà wípé lálẹ́ òní ọjọ́ Ẹtì ọjọ́ 13 ni kónílé ó gbélé ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti aago 12 òru òní ọjọ́ Ẹtì ọjọ́ 13 oṣù kẹfà ní ọdún òrò náà yóò bẹ̀rẹ̀. ọdún náà yóò máa wáyé láti aago 12 títí di aago 4 ìdájí lójoojúmọ́ títí di 20 ọjọ́. jẹ̀mọ́ ṣe ti gbọ́ àárín o látàago 12 òru alẹ́ títí di aago 4 ìdájí ókè wọ́n sì ní mọ́ sọ̀rọ̀ tó le Allahu Akbar kódà
ẹja dàdún bí náà látago 12 alẹ́ òkè sáwọn ẹni abíire a máa rìn rú ni bàbá tí wọ́n ń pè ní wàzírù yẹn àwọn ń sọ ń bẹ̀ yí pé wọ́n bá bí dókítà jáde kó jáde láago 2 láwọn títí dáago 4 ṣé obìnrin eré téèyàn fẹ́ lè sẹ́yìn náà lè gbà kíyàwó yín kó mọ̀ sòrò gẹ́gẹ́ ń ta kó wá lóun jáde láago 12 ibo ní ń lọ láìsọ ọmọ yahoo tí ń lọ wẹsẹ̀ lórí ta láago kan òru ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn àfáyé náà lẹ́sìn máa ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo tí ń lọ wẹsẹ̀ ọ̀hún náà láago kan òru àmì lẹ́yìn ọ̀rọ̀jọ́ mi ni sọ̀bá kamil gbogbo àwọn àbátẹ́ ẹjẹ́ gbára lé náà ni ó tẹ́ ń sọ pé wọ́n ń sọ̀rọ̀ táwọn àgbààgbà lọ́rin àwọn ni wọn ò mọ tí wọ́n bú wọn sì dá sọ̀rọ̀ yìí wọ́n kéde orò nílùú tí wọ́n ti ń sọ̀rọ̀ pé aago 12 sí aago 4 normal ta ní ń jáde láago 12 sí aago 4 bí àbá fẹ́ lọ kásùnbà àgẹ́ yóò ti da aago 5 orò ó sì ti parí wọ́n ti sáyé tí wọ́n lọ lakum dinukum waliyadin sí ẹ ti gbàgbé lẹ́yìn náà sáwà dispute fàájì pé wọ́n ń ṣe òòṣà lọ́dọ̀ tí wọ́n ń bàdàn ni àmọ́ nínú ilé tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí kò sóòṣà ń bẹ̀. ẹ jẹ́ ń fọ̀rọ̀ àbáyé tí ẹ̀ sòdodo tí wọ́n jarí àná yín ni wọ́n. òkè zóbi tán bá ń bọ òòṣà ni ó máa jẹ́ kódà kó jẹ́ pé èèyàn lẹ̀ ń bọ èèyàn yẹn ti di òòṣà tẹ́ ẹ bá ti lè ń bọ ó ti di òòṣà gbogbo nǹkan téèyàn bá ti ń bọ lòòṣà tẹ́ bá yẹ pé àlìjànú lẹ̀ ń bọ àlìjànú yẹn ti di òòṣà ká tó máa sọ yìí pé nílọrin ara àwọn tó ń bọ sìgìdì tí wọ́n ní sìgìdì tán bọ̀ ó kéré àbí ṣé a máa sọ pé wọn bò sá lọrin báyìí sìgìdì tá a ṣe ń sọ yìí ní sọ́nàmù ni kò dẹ̀ sí ń dá tu sọ́nàmù sí ju òòṣà náà lọ a sì ráwọn tó ń bọ sìgìdì lọrin ẹjọ́ ní sámáìsì tó yẹ pé ní táwọn ń ṣe nìyẹn kì í ṣe gbogbo Ìlọrin ní ń bọ kì í sì sòòṣà lọrin ní sìgìdì Ìlọrin ìlú gẹ́gẹ́ bí ìlú wọn ní òòṣà tí wọ́n ń bọ tó ju òòṣà jọbọ káwọn sọ pé òòṣà ìlú Ìlọrin ò ní sìgìdì ṣùgbọ́n ṣé wọ́n ń ṣe é nílọrin ṣé wọ́n ń bọ òòṣà nílọrin ṣé wọ́n ń bọ sìgìdì nílọrin wọ́n ń bọ ṣé wọ́n ń sin sàárè àbí wọ́n ń sin sàárè wọ́n ń bọ sàárè àbí wọ́n ń bọ. ẹ wo ẹja dàdú ń bí ẹ dákun torí Allah ẹ dákun èmi ò lọ mo fẹ́ lọ jẹun stress sì wà lójú mi náà tẹ́lẹ̀ torí láti jọ Friday dókítà tí wọ́n ń sọ yìí wọ́n lọ kútúbà jimá jọ Friday o dókítà tí wọ́n ń sọ yìí wọ́n bẹ́ ń bàdàn lánàá o wọ́n bẹ́ ń bàdàn tí wọ́n ṣe public lecture kí n tó bẹ̀rẹ̀ program wọ́n tún ti wà ní radio station kan lẹ́yìn tí ò ní gangan jẹ so ẹnìkan kan àjókòó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ yóò máa jàmọ́ láǹtì ẹ̀ yá àtàn kámẹ́rà wájú yóò rò pé kàn fi islam káàsì kúrò sí ní irọ́ lásán islam ò ṣe ẹ̀sìn káàsì kúrò bá fẹ́ ṣe islam ó ṣe ọ̀háyì sí ọba tiẹ̀ lọ kì í ṣẹ̀sìn wọn islam ní wá nílùú wa ńlọrin islam wà á dà tẹ́ fi hàn. abẹ́lẹ́ wọn bá lékè ọlá kó jọ kó máa tún ìmánì wa ṣe o so ẹni tí nǹkan ọ̀bá yé ní máa béèrè pé kí ni wàhálà àwọn àfa àgbàlódé kò sí ní tí wọ́n ń pè láfa àgbàlódé sòtẹ́ bá ti rí àfa àgbàlódé inú àwọn ọmọ àgbàlódé nìwọ náà wà kò sí nǹkan kan tí ń jẹ́ àfa àgbàlódé sòtọ́ bá dùn bẹ́ẹ̀ náà nìwọ náà fọmọ rẹ sílé kí ó kọ́ lọ́ máa kí ó ní nígbà tó ọmọ bá kí ó tán ó máa gbọ́n tá à ń sọ iye àbí kí wọ́n gangan padà lé kí ó kọ́ lọ lé kí ó tó bá jẹ́ torí pé bẹ́ẹ̀ náà àwọn oníkí ó náà tó yẹ pé ẹ̀rù ni máa bá àwọn wò ní wọn tí wọn ò ní lè jáde sọ̀rọ̀ tí wọ́n sì mọ̀ òdodo bẹ́ẹ̀ tí wọ́n sì máa gbọ̀n òkè tó bá dénú sàárè kí lọ́wọ́ máa sọ fọ́lọ́ ńbẹ̀ irọ́ lásán abẹ́lẹ́ wọn bá dé dáwà kó jọ kó sì wá jẹ́jẹ́ so àsìkò kò ní gbà mí àmọ́ ẹja dàdó ń bà wọn ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ta lọ lọ́hùn wọ́n sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ta lọ lọ́hùn níbi ọ̀rọ̀ ta lọ lọ́hùn tẹ́ ẹ sọ yàn àfà Kamil ẹ̀sàbòsí ń bẹ̀ so torí mi ó jẹ́ kan gbòógì nínú ẹni tí òwúlẹ̀ gbà kó níyàwó mẹ́ta ó mú ta lọ lọ́hùn lẹ̀ fáwọn ògo Ìlọrin gbà náà kẹ́jí wọn mú fúnra wọn torí pé ń gbà náà kìí ṣe torí pé ta lọ lọ́hùn ya Kùránì àbí ń sọ̀rọ̀ sàkàtàkà sí Ìsìláàmù lẹ fi mú tẹ́ ẹ bá parọ́ lókù torí pé tẹnu àbùkù bá yín Ìlọrin lẹ fi mú ẹ wá parọ́ ẹ kàn lọ mọ́ nítorí ẹ̀sìn ni òkè torí pé tó wá pé torí ẹ̀sìn àbí nítorí pé yẹn yàkàyàkà Kùránì MS bàbá ń bẹ lórí mídíà lórí TikTok olówó Èkó ń bẹ àwọn ògo Ìlọrin ò ṣe dìde kán láwọn fẹ́ lọ mú MS bàbá kán dìde kán láwọn fẹ́ lọ mú ògo Ìlọrin àwọn fẹ́ lọ mú olówó Èkó àtàwọn ọrú wọn bẹ́ẹ̀ lórí TikTok tó yẹ pé àwa kọ̀ọ̀kan là ń jáde tì wọ́n àwọn RMQK ni wọ́n jáde tán yìí fídíò mélòó ló wá látọ̀dọ̀ yín bẹ̀ yẹn tí wọ́n fi ń fèsì àwọn RMQK. àwọn sọ pé ẹni torí pé Mudiru Markaz àná kọ́ sọ̀rọ̀ àwọn RMQK àwọn náà bá ti sọ torí pé iná jó wọn lórí kókó ni iná jó wọn wọ́n rí i pé àwọn ọmọ tí mo náwó lé lórí tí mo rán lọ Cairo
àwọn náà tún ti ń gbé against mi iṣẹ́ tí mo rán yín tí mo lára yín kọ́lẹ̀ máa ń ṣe ẹ̀ máa iná jó lórí kókó lẹ̀ wọ́n sọ̀rọ̀ jáde tí ìbá ṣe bẹ́ẹ̀ ni wọn ò ní sọ. sẹ́mọ́ sàbòsí mọ́ ẹkúndé àbòsí inni haramtu dhulma ala nafsi faja'altuhu bainakum muharrama fala tadhalamu sẹ́yà ti gbàgbé hadith qudsi ni. Bàálíkọ́lá ni ẹ má sàbòsí o. So títa lọ́lọ́wọ́ ọba máa tẹnu àbùkù àwọn bàbá yín lọrin àbáwọn àfáà yín lọrin lè sọ pé ẹ fẹ́ lọ mú ṣé ọjọ́ tó jó kùránì náà lẹ tó kéde pé ẹ fẹ́ wá mú ni sọ nǹkan kan gbà náà ìgbà tó ti pé ẹ sọ pé ẹpọn yín rè ń fún pọ̀ ń ṣe kankan lẹ tó dìde pé ẹ fẹ́ mú dẹ̀ rí mú gbà náà bẹ́ẹ̀ ṣe ń sáré káàkiri ìgbà tí wọ́n sì padà sí andinova rẹ̀ fún yín gan tẹ́lẹ̀ mú wọbi tẹ́ mú wọn náà ọjáde ń bẹ̀ náà ọjáde wá síbi oríire ni gbogbo tẹ́ ẹ ṣe fún yín ọ̀tá afárá kódà mọ̀ pé ẹ̀sìn kankan fún gan so kẹ́ ẹ lọ sinmi agbájá ẹ máa ṣiṣẹ́ ẹ mọ̀ retí kan máa kí yín ìkànnì yín náà lọ sí kùránì kan lọ sí mọ́sáàsì kan níṣà ó sì retí káwọn èèyàn máa kí òun pé ó kù iṣẹ́ látọdún tí wọ́n ti lọ kí yín ṣé dandan ni kẹ́ iṣẹ́ kẹ́ retí kéèyàn ó kí yín ẹ ṣiṣẹ́ fọlọ́run kẹ́ gbójú pò ń bẹ̀ lájọ́ tí wọ́n ti lọ sí níṣà ẹ sọjọ́ tá a gbọ́ nǹkan kan láti níṣà nǹkan pé mọ́sáàsì tí wọ́n lọ sí o nǹkan báyìí wọ́n ń ṣe ń bẹ̀. ẹlòmíì ní ìwọ náà ò ṣe lọ bẹ̀ ọmọ tó ń ṣe níparí ọ̀rọ̀ mi wọ́n béèrè ìbéèrè kan ìbéèrè yẹn jẹyọ lọ́dọ̀ àbá Kamil kódà kó jẹyọ gan lọ́dọ̀ àfẹ́rù búnà ó ti jẹ lọ́dọ̀ àbá kan pé èèyàn mélòó ló ti gba Islam lọ́wọ́ Dr. Sharaf nínú òfin ẹ̀sìn ìbéèrè tí wọ́n bíyàn lálìkì àmọ̀ kan ìbéèrè lẹ́nu kan wọ́n bíyàn lálìkì àmọ̀ ìkíní ẹ̀ ti kọ́mọ̀ lẹ́nu yín ó ti kọ́mọ̀ lẹ́nu gbogbo yín pé ta ló gba Islam lọ́wọ́ rẹ gan ta ló ṣe kíní kan rárá o kéèyàn má gba Islam lọ́wọ́ èèyàn ó lóore fún èèyàn ju kẹ́ni tó jẹ́ mùsùlùmí ó jáde lónú Islam lọ́wọ́ yín lọ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n láwọn fi Islam lẹ̀ lórí àwọn kọ́mẹ́ǹtì lórí TikTok pé torí pé táwọn bá dọ́dọ̀ àwọn àfà wọ́n introduce ẹbọ sáwọn ló jẹ́ àwọn ogun lẹ̀fẹ̀ kan kúrò pé kí wọ́n láǹfààní àfọ òní káwọn ṣàdúrà mọ́ wọn introduce ẹbọ tẹ̀bá dẹ̀ lórí TikTok tẹ́bà fi kóyè mẹ́wàá kalẹ̀ tí ń polówó ẹbọ ń bẹ̀ ọmọ ìlú yín ní òkú mẹ́sàn-án ń kálukọ padà sórí TikTok àmọ́ táwọn sọ fa tẹ́yìn ká rò pé ṣé èmi wá jẹ́ social media Africa ni mo mọ tí mò ń sọ tẹ́wá kí n tó lè sọ̀rọ̀ máa ti yẹ̀wò máa ti gbọ́n yẹ̀wò Dr. Sharaf ẹ mọ̀ wá dáadáa o àti gbogbo àwọn àfáà súnnà èmi sì sọ́njọ́ náà pé bógiri ọba lanu mélòó yóò bá fọ̀rọ̀ àbálà yóò ń bídíà tí ó lóun fẹ́ wá yọnu sí Dr. Sharaf inú tó jẹ́ ìwé mi ó jáde ńjọ́ náà ni pé bẹ́lẹ̀ bá jáde bàbá ẹlẹ́nu wíwọ́ bẹ́lẹ̀ bá jáde bàbá olójú dídà bẹ́lẹ̀ bá jáde kíní kankankan kí lẹ́ ń sọ yìí èmi ò ní tìbá yín sọ pé èèyàn mélòó ló gba Islam lọ́wọ́ Dr. Sharaf èmi ò tìbá yín sọyún àmọ́ àwọn èrò ti pọ̀ tó yẹ pé Dr. Sharaf dá padà kó níbi Islam yọ̀bọ̀yọ̀bọ̀ tẹ́ fi wọ́n sí tán dáhùn padà sórí Islam tó straight ebi ní táwọn bá rí al-hukmu bi-dhawahir ní táwọn bá rí náà láàṣà àmọ̀ sí gini láàmọ̀ sí dájé lórí so ẹ má tọ́ bọ̀ mí lẹ́nu gbogbo bẹ́ẹ̀ sí ń yà lọ má dùn ọ̀rọ̀ yín tẹ́sí nǹkan tí má yà wọnú àdàbí yà inú òrùn yín gan àpèjúwe tẹ́ mú wá pé ọkùnrin kan lóun máa mu tí ọ̀sẹ̀ nǹkan tẹ́ ń yà lọ bẹ̀ níjọ́ tó ti sọ̀rọ̀ náà wọ́n ti dìde rọ̀ lórí ẹ̀ ẹgbọ́n kankan lẹ́nu rẹ̀ inú òrùn yín tá a bá fi lè yabẹ̀ torí pé ẹni tí ń polówó àwọn RMQK tó wọ stúdíò tí dìde ní kí wọ́n ọmọléèké wo ní kí àwọn RMQK tí ń kí wọ́n pẹ̀lú ọkọ̀ wọn tí ń kí wọ́n pẹ̀lú bísímì rọ̀kọ̀ yá ìlú bísímì kàṣọ̀ yá ìlú sáwọn RMQK náà lọ́dọ̀ yín àkúlẹ̀ sọ ẹkúlẹ̀ ní mùsùlùmí náà ni wọ́n. naktafi bihadha alqadr wa salli allahumma wa sallim ala abdika wa rasulika Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa sallim. Ẹ dákun gbẹ́ntí ó súnmọ́